Osele, Osele, oh, Osele, hey, Osele. I want ya you tori about one male. I name na Wule Mato, la du gomio. Hey, this male, she know ja at all. She like tori. If you meet am, she go to tell you how them born you. Wule Mato, Wule Mato. Ó ti ṣẹlẹ̀ ládùúgbò mi o. Ó ṣẹlẹ̀ o, ó ṣẹlẹ̀, ó ṣẹlẹ̀ o. Ó ṣẹlẹ̀ pé mo máa lówó. Ó ṣẹlẹ̀ pé mo máa lọ́lá. Ó ṣẹlẹ̀, ó ṣẹlẹ̀ o. Ó ṣẹlẹ̀ èyí, ó ṣẹlẹ̀. Àrẹ kí n pamọ́ rí. Àrẹ ìyá ọkọ mi. Kí ni mo rí? Ìlú àsìkò. Gbọmọ dání mi. Kí n sọ di kéké. Ẹ gbà mí lọ́wọ́ ọmọ yẹn ń pè ní títù yìí o. Ẹ ń ṣe wọlé tóbi náà. Ìwọ náà bí ní 16 years ago. Ìwọ náà lè jakọ sí mi yẹn o. Ìwọ ọjọ́ yẹn bí ẹ ṣe títù ránṣẹ́ o tóbi lọ́ba. Ìrè ìyá rẹ̀ sọ ẹ́. Mo mọ̀ gbà náà. Màálù ránpá níjọ́ kò mọ̀ rẹ̀. Bàbá àgbàlè sanwó màálù ni. Nígbà yìí bàbá rẹ̀ ti sá lọ. Ó wá dẹ̀ sẹ́yìn, ìwọ wá pò nǹkan hip hop. Ìwọ yẹ kó má dá ògòdó. Ìyá ọkọ mi, kí ni mò ń gbọ́ yìí? Ìlú àsìkò, bọ́mọ dání mi, kí n sọ di kéké. Ó ṣẹlẹ̀ o, ó ṣẹlẹ̀, ó ṣẹlẹ̀ o. Ó ṣẹlẹ̀ pé mo máa lówó. Ó ṣẹlẹ̀ pé mo máa lọ́lá. Ó ṣẹlẹ̀, ó ṣẹlẹ̀ o. Ó ṣẹlẹ̀ èyí, ó ṣẹlẹ̀. I want ya you tori about one male. I name na Wule Mato, ládùúgbò mi o. Hey, this male, she know ja at all. She like tori. If you meet am, she go to tell you how them born you. Wule Mato, Wule Mato. Ó ti ṣẹlẹ̀ ládùúgbò mi o. Ó ṣẹlẹ̀ o, ó ṣẹlẹ̀, ó ṣẹlẹ̀ o. Ó ṣẹlẹ̀ pé mo máa lówó. Ó ṣẹlẹ̀ pé mo máa lọ́lá. Ó ṣẹlẹ̀, ó ṣẹlẹ̀ o. Ó ṣẹlẹ̀ èyí, ó ṣẹlẹ̀. Àrẹ kí n pamọ́ rí. Ẹ ká sọ ta ló wà lé o. Ta ló wà lé o. Adébáyọ̀, bàbá Mutiu. Bàbá Mutiu. Adébáyọ̀, bàbá Mutiu. Adébáyọ̀. Ẹjọ́, báwo ló ṣe jẹ́? Ẹjọ́. Wọ́n bí ẹ̀wọ̀ ẹni sùn. Ẹ̀wù ṣẹ́rí, iwájú ṣọ́ọ̀bù mi lọ́kàn láti gbá wọn. Bó ṣe gbá wọn báyìí, ìta àrùn ló jẹ́. Bó ṣe lọ sókè báyìí, tó máa délẹ̀ báyìí, èmi ti jábọ́ lára wọn. Business card tí mo rí nínú àpò wọn rẹ̀, yẹn la ṣe trace address yẹn wá mà. Ilé wa ni. Daddy, wake up! Daddy! I'm finished. Bàbá tí n bá gbọ́ yín yé dáadáa ẹni
ẹ fẹ́ máa gba àwọn owó kan. owó yẹn òun re àwọn àgbà àdúgbò òun re àfi ń ṣe owó òjòkòó onílù kì í fẹ́ kí lù tú bọ́ bá mọ́rọ̀ kàn wá ìbẹ̀rẹ̀ àti máa ń parí ẹ̀yànjú dédé bí àdúgbò ṣe ń wà ní àlàáfíà. All right. Ìwé tí ẹ bá wọn ọmọ Ìgbò yìí ṣe nígbà tí ẹ lease ibẹ̀ fún wọn àbí kì í ṣe pé lease ni. Owó ìjókòó àgbàtẹ́ wà sọ yìí ṣé owó náà ni. ìjọba ló ń gbowó ná èyí ṣe ni. Owó agbálẹ̀. kéde kí n máa tún máa gbálẹ̀ fún. Owó ọlọ́dẹ. bí ẹ ṣe vigilante ìyẹn ọkàn mi. Then kí wàá ní owó ìjókòó àgbà tẹ́ ń sọ yìí ẹ define ìjókòó àgbà yẹn fún mi àti ibi tí ẹ fi sí tó jẹ́ clause tó wà nínú ìwé àdéhùn tí ẹ fúnra yín tẹ ìka sí ẹ sọ ẹ define ẹ fún mi. ọkàn fò. Bàbá ṣé rí gbogbo nǹkan tẹ́ ẹ sọ pátápátá ìsọkúsọ ni. Wait, níbo ni ìjókòó àgbà wà nínú ìwé àdéhùn tẹ́ ẹ ṣe pẹ̀lú this ọmọ Ìgbò tẹ́ ẹ sọ níbo ni ìwé àdéhùn wà. Ẹ wo ẹ gbọ́dọ̀ lọ ṣọ́ra o àtìmọ́lé táwọn ọmọ yín wà kẹ́yìn náà máa join wọn. ọlọ́jọ́ orí mi. Oh yes ẹ máa gbọ́. ẹ gbọ́dọ̀ wà careful ọ̀rọ̀ tèmi ò kan Ìgbò kò kan Haúsá kò kan Yorùbá ẹni tí a bá ti fi ẹ̀tọ́ ẹ̀dùn ó di dandan kémi dìde kí n jà fún. sọ̀rọ̀ mi yẹ yín òfin ti ẹni sùúrù ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín òfin ti mú àwọn ọmọ yín ó ti mú àwọn ọmọ yín yàtọ̀ sí pé ká tẹ̀lé òfin bóyá kẹ́ ẹ lọ sí police station níbi tí èmi ti là wọ́n lọ́yẹ̀ tí mo ti sọ ẹ̀tọ́ tí ó jẹ́ ẹ̀tọ́ fún àwọn Ìgbò tó jẹ́ ẹ̀tọ́ wọn nínú ìwé àdéhùn tẹ̀ ṣe because fúnra yín lẹ tẹ̀ka sínú ìwé àdéhùn yẹn wípé lẹ́yìn ọdún márùn-ún lẹ́gbẹ́ máa gbowó wọ́n dẹ̀ ń sanwó yín what else kí ló ń jẹ́ ìjókòó àgbà. Bàbá. mi ọ̀rọ̀ rẹ yé mi báyìí. kò sọ̀rọ̀ ló fẹ́ bá wá sà. a jẹ́ pé ìwọ ló ti àwọn ọmọ Ìgbò àwọn ọmọ gánàgánà yẹn lẹ́yìn pé wọ́n là kọ́ ọlọ́pàá wá ìwọ ló kófin wá wọ́n là ká àwọn ọmọ mi sátìmọ́lé. Point of correction èmi kọ́ ni mo fọlọ́pàá mú yín. léèsì. òfin ló mú yín pẹ̀lú àwọn ọmọ yín. lé èpò fún wa. èmi ni mo pe òfin wa ẹ jọ̀ọ́ bàbá ta ló rúfin. ẹsẹ̀ ní rúfin àwọn yan sanwó rán rúfin. àwọn rúfin. ṣé ẹ mọ̀ túmọ̀ nǹkan tẹ́ ẹ sọ. tí ìgbà tẹ́ ẹ fọwọ́ tẹ ìwé àdéhùn ẹ mọ̀ pé ẹ ti sọ ìwé yẹn di ìwé òfin ìgbà tí ẹ wá fẹ́ máa ṣe nǹkan tí ò sí inú ẹ̀ kí lẹ̀ ṣe yẹn. ọ̀rọ̀ ẹ wá yé mi báyìí a jẹ́ pé dédé àwọn yẹn ń ṣe ìwọ rò pé kọ́ máa ń ṣe lórí ilẹ̀ bàbá tiwa. bẹ́ẹ̀ni. ìyá wa láàgùn ya kọ́lé sí. ẹ wo bàbá ẹ fẹ́ gbá gbogbo yẹn ti dá. màá wá ju ẹ lójú. jọta mo mọ̀ pé lágídí màá ju ẹ lójú káàdọ̀ máa jù lọ wàá gbà pé èèyàn wà ọmọ Yorùbá gidi lèmi o ọmọ Yorùbá pọ́nbélé rèmi wàá rí ẹ gbà. bàbá mo ní kó sọ́mà tó rí ìwà lẹ́nu wẹ̀ à ẹnikẹ́ni tí yóò bá fẹ́ tọ́nu ó ní ló kájà fún. yóò ní í gbà I cannot accept that. ẹgbẹ́ agbọ́n tèmi ń sọ lórí ẹbí. iṣẹ́ rí ohun tèmi ń sọ ni wípé lóde ìsìn ayé ti da yé ọ̀làjú ju ká máa náà rókù à ń ṣe bá à ń ṣàwó lọ kò sẹ́ni tí ò ní kú tó bá dẹ̀ jẹ́ pé èèyàn kan ló pa àbúrò mi ẹ̀fílẹ̀ òkú ó kọ lọ́hùn òun náà bọ́ lọ́hùn bẹ̀ ẹlẹ́ǹkejì ni wípé ilé wa gbogbo ayé ti mọ̀ wá a ti gbẹ̀sìn nínú ilé yìí ṣé àwa tó wá rò pa wá gbẹ̀sìn nìkan tó wá gbọ́ pa ń rò kú ọlọ́run má jẹ́ kẹ́sìn kó dẹ̀ sìn mọ́ wa lọ́wọ́ ẹ mọ̀ kó máa sọ ìyàn ní oníyẹ̀yẹ́ ni ohun tèmi ń sọ nìyẹn. wo Adigun a gbọ́dọ̀ ró òkú yìí ni òkú yìí ó ní ìfurasí a gbọ́dọ̀ ró ni. ẹ máa gbọ́ mi ẹni yòówù tó bá wà ń di ẹ filẹ̀ fọlọ́ ẹ jẹ́ kó kú lọ sinmi tẹ̀bà tó wà ní ẹ̀fẹ́ rògbò kó a tó wá di ohun tí ò ní lè sùn a kò ní lè sùn ní ìsàrè bó ṣe ń sá síbí ló máa sá sọ̀hún tẹ̀mí wí nìyẹn o èmi ò fọwọ́ sí tẹ̀bà dẹ̀ ní ẹ̀fẹ́ ro owó tí mo ní mo ya yín èmi ò bá yín lọ́wọ́ sí. bàbá ẹjọ torí Ọlọ́run ẹ jẹ́ kó lọ sí mi ẹjọ. ṣẹgbọn tíyàwó kù wí ó ní ẹ jẹ́ kọ́kọ́ òun lọ sinmi inú tẹ̀mí náà ń wí fún ọ nìyẹn tọ́dẹ̀ láwọn ò gbọ́. wọ́n máa wò ó tiẹ̀ look kò sí bó tilẹ̀ jẹ́ bókun yẹn tó bá tiẹ̀ sinmi ẹ̀ fílẹ̀ bẹ́ẹ̀ provided tó bá ti lè gba ẹ̀san kó fi ojú ẹni tó gbà kó fi rí takasaka that is what we want a máa ró òkú yẹn ni. ẹ wò òkú àsìmí o jàre òkú àsìmí adé ń kí ansa iná ẹ̀mẹ́ tó kú
ẹ wo respect mo ní fún yín òjò pé ẹjọ́ lórí ẹbí lọ o tó bá dẹ̀ bí ẹnikẹ́ni dá ẹ lọ síbi tí wọ́n sin sí tó sin àbúrò mi sí kẹ́ni ẹ fẹ́ ròkù tó bá ná gbogbo yín kọ́ nà yín lánàá jà létí ẹ pè mí lọ́ọ́ máa lè. nǹkan tí èmi náà gbọ́ tí. n ti máa ṣe wà. tẹ́lá tó bẹ̀ kẹ́ni bọ́dì lọ́bẹ̀. nǹkan tí máa ṣe. gbogbo àwọn tẹ́lá ní ẹjọ́ fẹ́ tó bá nà yín náà kúnà. ó dà bí kúrò lóko bí pàkúté yẹn ẹnu ẹ̀ láwa yẹn á dẹ̀ máa ń rọ́ ni. Èkó kò ní bàjẹ́ o, Ẹ̀gbá kò ní dàrú o, Ìbàdàn kò ní tẹ́ láéláé èmi náà ń kó mẹ́tẹ́ o. Èkó kò ní bàjẹ́ o ará Èkó, Ẹ̀gbá kò ní dàrú o ará Ẹ̀gbá, Ìbàdàn kò ní tú láéláé èmi náà ń kó ní tẹ́ o. Èkó kò ní bàjẹ́ o, Ẹ̀gbá kò ní dàrú o, Ìbàdàn kò ní láéláé èmi náà ń kò mẹ́tẹ́ o. Èkó kò ní bàjẹ́. Ẹ káàárọ̀. ẹ kúṣẹ́. Ó ẹ káàárọ̀. Ó ṣẹlẹ̀ pé ń kéré ìyàlé mi láàárọ̀ yìí. Ṣé kò sí o? ó wà nulẹ̀. Ẹ bá mi kí wọ́n. Èkó kò ní bàjẹ́ o, Ẹ̀gbá kò ní dàrú o. Ó ṣẹlẹ̀ pé ó ṣẹlẹ̀ pé ó ṣẹlẹ̀ pé o. Tòkìní tó kéjì bọ̀m̀bọ̀ rúgúdú èyí bòṣù kẹ́tẹ́ fùrọ̀ ló ta kẹ́tẹ́ kan láàlámì lólo. Dádì Fọlákẹ́ ẹ dá mi lóhùn mo sì ń bá yín sọ̀rọ̀ látẹ̀kàn fi mẹ́ka pépà. ilé ayé máa le o abẹ́ẹ̀rí ìyá àgbàlagbà cocaine ló kó sínú àgbo òròkì ọwọ́ àwọn ndla ti tẹ̀ àgbàlagbà wọ́n ní dànìdànì kì í bá ní lágbàlagbà. Ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀. Dádì wa ẹ káàárọ̀ o. ìyá mo ti o. Àwọn ọmọ ń kọ́. Àlàáfíà. Ó ṣẹlẹ̀ pé èmi ti fẹ́ má kiri lọ. Ẹ̀yin rẹ̀ mo wá rí àmọ́ fẹ́ káwọn náà wà níbẹ̀. Lánàá ńṣe rẹ̀ hàn àwọn ọmọ mi líṣẹ́ láti èrò títí dalẹ́. Ẹ̀gbọ́n ń lọ́ta àbúrò ń pọ̀n mi láti èrò ẹjọ́ ó pọ̀rẹ́ mi ń kó lè bímọ mọ́. Kéènìyàn bá wá mọ̀ wípé iṣẹ́ yìí wà lílẹ̀ ó pọ̀ ju iye ọmọ yòówù bí lọ ó lè bí sí i kí kò bá dẹ̀ lè bí sí i ó lè ran àwọn ọmọ tiẹ̀ gangan kó rán wọn líṣẹ́ àràndòru kó dẹ̀ ràn wọ́n pa kéènìyàn má ràn mọ́ mi líṣẹ́ àrànpa ẹjọ́ o wọn kò ní bàbá èmi nìkan rè kú wọn o ẹ má dá wọn lókùnrùn fún mi o ẹ ṣé o kò ní bàbá ọmọ òrukàn wa o ẹ ṣé o. èmi ni wúlẹ̀ wá sani wátawàta sínú ilé mi ẹ sì wá ń bẹ̀ o ẹ mọ nǹkan tó yẹ ká ẹ ṣe sí ẹ lè bá wí òkété bí nǹkan ọbẹ̀ olóhùn bímọ ó bà mí bẹ̀. má bínú ó yẹ kí n dá sí nítòótọ́ nítorí wúlẹ̀ gọ̀ ni bí ò bá ń ṣàgọ̀ ló ń pa ó wá dé bí ó wá ń ṣẹni wátawàta ẹ bá mi kérò fún wọn o ẹ̀wọ̀n bímọ o èmi ò pò o òun ni òun mọ tó yẹ kó ṣe wọ́n ní ẹwí fàlejò kó lọ ẹ ti ṣaṣara bàgbó bó ṣe ń bọ̀ yẹn ó yẹ kó ti kó ṣùṣù ọwọ́ ìgbálẹ̀ àgbà ẹ lẹ́nu lọ́tún àgbà ẹ sósì ẹnu àwọ̀ bíi tàwọn aráàbí èyí tó yẹ fi kéyìn òkè bí ẹran sí tuntun ní ẹ̀yìn ìyàwó ẹ̀yìn wà mẹ́ ó yẹ kẹ́nu ẹ máa wọ́ báyìí ni ẹ̀yìn wà mẹ́ kọ́ níta ló ń ṣe ẹ́ kọ́ níyàwó àbúrò ẹ ni
òpònú òun náà nígbà tó bá padà dé màá kọ́ ní tó yẹ kó ṣe. bí ò bá ṣe ẹ lọ́kọ àgbàyà lásán. ọmọdé ṣe kò sí wàhálà ṣe bó ń padà bọ̀ èmi á sọ fún òun mọ tó yẹ kó ṣe ni àwádẹ kọ. ẹ kú ti sọ tẹ́lẹ̀ ṣé bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ ẹ lọ fẹ́ ẹ lọ ṣu lópo àgbàyà. gbogbo ẹsẹ̀ tí ò wúlò tí ò dá gbogbo yín la máa gbádànù lọ́tẹ̀ yìí à ń gba yín wọ́n bá ìwọ̀n ni a máa tó gba yín tán tó bá yá àgbà yín ẹ̀wí fún àlejò kó lọ ẹ ti ṣàṣàrà bàgbó ó gbórí yẹn ṣàṣàrà ni ṣàrà tó bá ń gbọ́ ṣàrà ọ̀tá ló ń dún lórí ẹni tó ṣe bí wàrà ìgbà ló ń dún lórí ẹni tí ó mọ̀rọ̀ sọ níta máa ṣe fún yín nìyẹn. ẹ lọ sọ fún un ẹsẹ̀ tí ò dáa ṣe rò pé mò ń bẹ̀rù ẹ̀yìn ẹ̀ ni mò ń bẹ̀rù ẹ̀yìn pẹ̀lú ẹ̀ ni ẹ lọ sọ fún un ẹ lọ sọ fún un ẹsẹ̀ tí ò dáa bá dànù ìgbálẹ̀ la máa fi gbá yín dànù. ẹ mọ̀ gbà bí ò bá gbà ẹ wá gbà. a máa gbá yín lẹ máa mọ́. Olúwa mú mi kúrò lágìjù mú mi lọ sáàfin ayé mi mú mi lọ sí ẹ̀ka ọ̀ma. Yes ma. mọ́ mi wọ́n ní ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ̀. Kí ló tún ń bọ̀? ó dà bó ṣe bí mí yẹn kí irú bàbá Fọlákẹ́ máa sọ fún mi pé àwọn lè sùn wúlé lẹ́yìn opó. Mọ́mì ẹ ti fẹ́ yàwó nìyẹn. èmi ìwọ ni kò sọ́ra. Báwo ló ṣe kàn mí? n tó fi lè mú kí bàbá Fọlákẹ́ máa rò pé àwọn lè sùn wúlé lópó. ó mọ nǹkan tọkọ tiẹ̀ gan lè máa rò. Ọkọ ti tèmi. bẹ́ẹ̀ ni ọkọ tiẹ̀ sì lẹ́tọ̀ọ́ sí. My own husband. bẹ́ẹ̀ mo sọ. Màmá irọ́ lẹ pa. Ọ̀dà. Because mo mọ taste ọkọ mi mo mọ ohun tí ọkọ mi fẹ́. Ení ọkọ mi ò kì í fọmọ dúdú. Èjì ó tún wá dúdú ó tún falà. Ọkọ mi ò ní tó yẹ fi ṣe kò tún lọ́jọ́ wájú. Dépò pé ó máa ní ẹ̀yìn wọ ọ̀la. So kí lọkọ mi fẹ́ fi ṣe mo mọ taste ọkọ mi. Ó ṣe dàbí kí ló ń pè. níwọ̀ Ẹ wo màmá. wo so rí èmi tí mo dúró tì ẹ̀yìn tí n bá fi ẹnu mi tí n bá fi gé obì fún ẹ má jẹ́ tí n bá fi bá ẹ sọ̀rọ̀ báyìí kó dì mú ṣinṣin ni torí tó bá délẹ̀ tán má sọ pé mi ò sọ fún ẹ o ṣé o ti gbọ́ mi mo ti sọ tèmi. Ẹ jọ ẹ ṣọ́ pé òótọ́ lọ́rọ̀ tẹ́ ń sọ yìí. òótọ́ ni mo sọ fún ẹ. Òótọ́ ni. bẹ́ẹ̀ ni. Ẹ máa lọ ẹ gbélé gbọ́ mama ẹ mọ̀ pé níyàwó kékeré kan mọ́ mi ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ fèmi àti ẹ̀ sílẹ̀. mo ti sọ tèmi o. Ìkọ́ tèmi bíútì bọ̀ láti ilẹ̀. Èmi ni wúlẹ̀ fẹ́ gbọ́ ọkọ ẹ̀ kò ń ṣe ní agbolé yìí kò jọ rárá máa mí ẹ wìtìwìtì máa gbọ́ ẹ máa forí ẹ fọlẹ̀ ó fẹ́ gbọ́ ọkọ mi mọ́ mi kò jẹ́ jọ́kọ mi wúlẹ̀. Ọlọ́yin gbogbo ìbọn ló wà ó tún ti rìn lọ àṣẹwọ́ olóṣì ṣé ìbọn mi kò pọkọ ẹ ni. Dékúnlé ọkọ mi ọ̀rọ̀ kan mà ló ṣẹlẹ̀ àmọ́ gbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ èmi gẹ́gẹ́ bí èèyàn kan mo ti gbẹ̀rẹ̀ àgbẹ̀jẹ lọ́nà odò nítorí pé mo mọ̀ pé kò sí nǹkan tí kọlẹ̀kọlẹ̀ fẹ́ fi omi kíkọ ṣe bí náà. kí ló fẹ́ fi omi kíkọ ṣe. èmi náà sọ bẹ́ẹ̀ o àmọ́ ọkọ mi olówó orí mo fẹ́ béèrè ìbéèrè kan tí wọ́n bá tiẹ̀ pé family meeting àzìnà àwọn ẹbí yín tí wọ́n bá pè wá tẹ̀gbọ́n ẹ̀ pé wúlé ńkọ́ o ṣe mọ̀ pé ọkọ ẹ̀ ti kú ó dẹ̀ nídìí ọkọ tó máa bá tọ́jú ọmọ tó máa tọ́jú òun náà kọ́ wá ní pé pẹ́pẹ́ sí kan o gẹ́gẹ́ Kúnlé o ìwọ ni last born o ṣe mọ̀ pé ìwọ ni àbúrò ìwọ ló lè ṣú wúlé lópo ṣó máa ṣe. Obi sori number one nǹkan ẹ̀gbọ́n mi tèmi nǹkan tèmi náà tẹ̀gbọ́n mi ni kí ló wà nínú pé kí n ṣúwò lè lóko ó ti bí mọ́lẹ̀ yíbi kí ni bàbá tìkì àwọn ọmọ ẹ̀ ní kò sí nǹkan tó lé mẹ́ kí ló lẹ́nu ẹ̀. táwọn ẹbí bá fọwọ́ sí pé nǹkan bá kò sí nǹkan tí ó le tó lè ṣe kí ló wà nínú ẹ̀. Dékúnlé gbé gbogbo ẹnu ẹ̀ sàn. Mo ní kó gbé gbogbo ẹ tó fi sọ̀rọ̀ kó gbé sọ̀hún kò ní dáfẹ́ kó dáfẹ́ àwọn mọ̀lẹ́bí yẹn bẹ́ẹ̀ ni àwọn ẹbí tó fẹ́ pe family meeting lẹ́yìn lórí kò ní dá fún wọn wọn à ní ibi ṣe ìwọ lẹ́nu ẹ ìgbé tó bá pè ìwà aṣọ lè lépo wàá ṣú lọ́pọ̀ àbí ṣojú ìsọ fún ẹ má fi àṣà Yorùbá fi kó mi lọ́bẹ̀ jẹ because ọmọ Yorùbá lèmi náà àṣà Yorùbá orí bukú wo ni yẹlẹyẹlẹ pọpọpọpọpọpọ yẹlẹ jẹ àṣà Yorùbá wọn ò bí ẹ̀dá bẹ́ẹ̀ mọ ò ní gbà àti wọ
àtàwọn mọ̀lẹ́bí yìí mo ò ní gbà fún ẹ kúlẹ̀ gbọ́ o nígbà tí máa fẹ́ ẹ o ò sápò máa fẹ́ ìyàwó lé mi fún mi ká fọwọ́ sí mi àti ẹjọ́ ṣe ẹyin mi yìí ó ti gan kó lè gba ìyàwó mi nígbà. arábàlẹ̀ ṣé o gbó bí ajá yẹn o ti mo fẹ́ bẹ̀rẹ̀ wàhálà ẹ̀ nítorí gbódò rọjú bíi wèrè tó ṣẹ̀jà sọ́jà ẹ̀ kí ló wà nú ẹ̀ ẹ sì ń gbọ́ ni kò tí ì sẹ́ni tó gbé ẹ̀ jókòó pé wúlé o ó yá máa bá Adékúnlé lọ o jẹ́ kó máa tọ́jú ẹ̀ lẹ́tí wàá tí ń faraya báyìí mo gbọ́ pé wọ́n ní kankan tó dẹ̀ mọ́rọ̀ náà kó tó múlẹ̀ kó o kí ni problem ẹ̀ náà kí ni wúlé gangan kí lórí lè ṣe fún gbogbo iná kò tí ẹ̀ yé mi rárá tó bá gbégbá ẹ̀ ní òmò gbé gbogbo àwọ̀ ẹ̀ ní òmò gbé wo bí ìjẹun àgbà wọn fi kọ́ gbàgede o kó farabalẹ̀ tó gbóyè ìrànjú yẹn tí bá fẹ́ lọ́wọ́ sí ó máa ṣù ẹ́ lọ́wọ́ gidi gan ni. wọ́n fi kọ́ o èmi ọmọ mi mo ṣe tó láti fi kọ́ gbàgede ìjẹun àgbà bí wọ́n ẹ̀bà tó bá pè máa fi kọ́ gbàgede sẹ́ a ní ò lè fẹ́ kò sí sẹ́ wọn ò tí bí mẹ́ta lẹ̀ dákúnlé. kò sí wàhálà máa rí mo ti tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ wèrè ẹ̀ bọ́ yín máa ṣe nìyẹn. mi ibo ni mo nǹkan tó kábà ẹ̀ mo mọ̀. ajá ni mi àti. ó ṣáájá o. ó bí ẹ ti sẹ́. ajá. tẹ̀sí tààrà ó wà níbí alẹ́ gbọ̀ngbọ̀n ọ̀pá wájú ọ̀pá ẹ̀yìn tẹ̀gbẹ́ ọ̀tún tẹ̀gbẹ́ òsì ọ̀pá bíbí. ló wà àdúgbò ẹ̀ táwọn. ẹ wúlẹ̀ jọ̀wádìí sórí irú yín káàgùnmù ìdá fún. n kè é lò. ẹ kọ́ mi. èmi kì í lé àgbo kí n máa fi ṣe. kì í ṣọ́ra agunmu náà rí mò ń gbé ẹ̀kọ́. sórí láti ìgbà yìí mo ti máa ń kiri wọnú ọgbà yìí ni mo ti máa ń dá ń tọrọ dá ń sísì owó yìí máa fi tọ́jú ẹ̀. sórí èjì méjì yẹn àti tòkè àti tìsàlẹ̀ pẹ̀lú bàkà sí pẹ̀nísùlà yìí ó máa ń dá mi lọ́rùn owó wa 1,750 ń bẹ báńkì máa náà lé ẹ lórí. gbogbogbò kìíní ìrí fọ́nàfọ́nà bí ẹ̀fọ́ yìí láṣọ́ra rẹ o kó ìdírù sórí bí oníṣàngó. ó ṣàgbọ́n náà rí. Rankai! kí ló tún dé. Zo nan. Ranka a ti kokoko, a ti koju, ranka, zo nan mana. Kí ló dé o, ṣé àrọ́ máa ṣe àfún ara ni? Ṣé o máa bí ìdánidáni? Fi mí sílẹ̀. Kí ló dé ṣe ṣàkàrẹ́ nísìn? Ń bọ̀ lọ́lọ́. Kí ló dé? Kò sí wàhálà. Sọ́mọ̀ pé ẹ̀mí tí ọtí máa ṣe sọ̀rọ̀ tẹ́lẹ̀ ni kò. Àmọ́ kágá ni kò, èmi mo fẹ́ fẹ́. Ta ló máa fẹ́ wọ̀? Èwo ni ìmọ̀nà? Ṣé ọjọ́ tó sọ pé orí ẹ̀ lẹ̀ ṣé ó tẹ́ pààrọ̀ ẹ̀kọ́ mọ̀ tẹ́lẹ̀ ni? Máa ń bọ̀. Máa ṣe ṣàkàrà fún tọ́gbọ́. Àpò ikú dídẹ̀ yá wa. Ṣé ọmọ yẹn tán pé àrókò sílẹ̀? Mi ò mọ̀. Ìwọ kò mọ àyàn. Ìgbà tó fẹ́ lọ sí Mẹ́kà, ẹ̀mí ni mo rán lọ sí Mẹ́kà. Sólẹ̀ àrókò ni. Máa ń bọ̀ máa fún ọ ní kúrúsì. Ẹ̀rọ̀nkẹ́. Rọ́nkẹ́ tẹ̀mí gángan. Ó ti kọ̀kọ̀kọ̀. Daya. Biyu. Uku. Gashi. Ranke. Ati koju. Gashi wurawa wallahi. Ati koju wallahi. Sorry emi ati ewo ama ti mo kan tó wà níbí. So to go. Kai! Ranke. Ti koju. Allah ko wallahi. Rónkẹ́ níbi tó balẹ̀ sẹ́yìn. Rónkẹ́ lóyún máa dáhùn lágbàlá ìyàwó awúdù. Ẹ káàbọ̀ rán bí. Ẹ káàbọ̀. Wo mo ti la káṣọ wá o a máa fọṣọ lénìí ìyókù wà níta wo mo dẹ̀ bẹ́ẹ̀ ra nǹkan bọ̀ mo bẹ́ẹ̀ ra wò mo bá rà bọ̀. Màámi, búrọ̀ lè bá mi rà bọ̀. Àdé ó ti tó kó o máa wọkọ músíkì níyìí. Màámi mi ò fẹ́ mi tí tó wọkọ. fi sí wo kámú ọlọ́gàn sílẹ̀ àrẹ ọmú ti dá àyà rẹ ọmọ mi kó o má lọ kámú ìwọ náà wò lẹ́yìn kó o bá wọ̀rú eléyìí áwùdù àmọ́ fún ẹ ní nǹkan sí. Màámi mi fáwùdù ó kàn láìkì mi. Ó láìkì rẹ ó dẹ̀ gbá nǹkan lọ́rẹ̀ ó ṣàtìrà kọ́múlẹ̀ ẹ̀sẹ̀ ìyàwó áwùdù rà kọ́mú. ẹ kú jókòó. Ẹ káàbọ̀ ẹ rẹ wá ó ẹ má pẹ́ ó ẹ rẹ wá ó kò máa kó eléyìí lọ fún ẹ̀gbọ́n rẹ̀ á là má fọ̀ ní ọ̀hún ẹ ayẹ̀ni rẹ̀ ẹ̀yin gbèdé kìnnì
tí wọ́n bá ti ayé ni àgbélà fún àwọn yìí ní orí ti sàlẹ̀ yìí ókè mọ́. Ronke ṣé ìwọ kò mọ̀ tiri pé láàfin àti wàmí dáadáa kọ́ kí ló ṣe ojú tẹ́tí tó ti bá ọ̀jíjẹ ní simana Ronke. má wọlé o. kọ́dà. má ṣàwọlé má bọ̀ mo ti ká ẹ mo rí ẹ Ronke nílé mọ́lá àwùdù kémi yankuri àwọn tó ní ẹ ló máa yankuri ẹ̀gbọ́n ayankuri bàbá ayankuri àbúrò ayankuri kí yankuri Ronke ọmọ kékeré mọ́lá àwùdù ọmọ mi ṣé eléyìí ti bàlágà ni tó fi wá mu wálé ṣó ti bàlágà ni tó fi ń tì mọ́ yàrá ẹjọ́ ń jáde Ronke o kí ló wá ṣe ń bí èwo làbúrò máa béèrè kí ni wá ṣe mo ti mọ ohun tó wá ṣe ó yé mi àfìgbà tẹ́yìn méjèèjì tẹ́ sọ eré dòótọ́. ẹjọ sa ẹ wá sọ fún mọ́mì mi ẹjọ. kémi má jẹ́ kí mọ́mì ẹ mọ̀. ṣé ọmọdé tó ń gúnyàn tínú ẹ̀ ń dùn kò mọ̀ pé ohun tó máa léwu kúrò nílé bàbá òun nìyẹn ìwọ ò mọ̀ pé ohun tó ṣe yìí ló máa léwu àtìyẹ́ ẹ̀ kúrò nínú agbolé wa. ẹjọ sa àtiwọ́ àtìyẹ́ ẹ̀ máa kúrò lé gbogbo aráàlú ló máa gbọ́. ìwọ àti mọ́lá àwùdù yé ojú tí mo dì í ó yá ìgbẹ́lá fẹ́wé oko. Rónkẹ́ ti lóyún. ń gbọ́ Rónkẹ́ báwo ló ṣe ṣe. báwo lẹ́nu ní. pékélépékélé àdúgbò jẹ gbèsè ta ní ẹ̀fọn òwú ìyàgbọ́ lọ́mọ́ràn pékélépékélé ṣé ẹ rí wọn ṣé ẹ rí wọn lẹ́sẹ̀ ṣé ẹ rí wọn. wọn ò lè fi ẹ ṣe yẹ̀yẹ́ ẹjọ́ ta ni ṣèbẹ́jọ́ ẹni ẹjọ́ ni wà tọmọ ní bó ṣe tọmọ ẹni. pékélépékélé àdúgbò jẹ gbèsè ta ní ẹ̀fọn òwú ìyàgbọ́ lọ́mọ́ràn. ẹ ṣe Aina ti gbọ́ happy new year happy new year àṣẹ ìṣàmọ́dún. happy new year kọ́ kérésìmesì ni kérésìmesì ni. aládùúgbò kérésìmesì la ṣe. Ọlọ́run kí ló máa ń ṣe wúmá yẹn ẹni tí dèdèrè ti kó sí gbogbo etí ẹ̀ a máa wíwú a máa wíyọ̀ kó tiẹ̀ wá gbọ́n tó máa yé sọ mọ́sí àfi tó máa bá àwọn àjọ̀nú sọ̀rọ̀ lókùn sí i. Màámi kí ló ṣẹlẹ̀ kí ló ń ṣe wọ́n. olóṣì ọmọkọ́mọ òkùnkùnkùn Mutiu ọmọ ìtìdójú tì mí Rónkẹ́ ti lóyún. olóyún Rónkẹ́ sọ pé rọ ni. ó lè dẹ́gbọ́n ẹ lónìí àbó lè tí náà. ṣé o rí i pé adójútì ni ọmọ nìwọ yìí ní àwa tí wọ́n ń gbàdúrà fún wípé ayé tẹ̀sìn ò jẹ ìrùdí à lè jẹ. Rónkẹ́ lè fún ẹ lóyún. ṣé o lè sọ̀rọ̀ ni. ó lẹ́nu náà Rónkẹ́. lè paná kájúrù mọ́ ẹ lára. má jẹ́wọ́. ó yá sọ̀rọ̀ sí i. sọ̀rọ̀ ìwọ náà sọ̀rọ̀. Mọ́láùdù ni. Mọ́láùdù. ìyá Rónkẹ́ ṣe ráyé ẹ. ṣé torí mò ń bẹ́ẹ̀ ṣeré pé ìwọ ìyàwó Áúdù. mọ́mí ṣe bẹ́ẹ̀ náà lè máa ń pè mí ní ìyàwó Áúdù. mo fọwọ́ ara mi ṣera mi ṣe mo bá ẹ ṣeré. Mami Mọ́láùdù ti pé ṣoṣo báyìí a rí ṣoṣo ẹgbẹ́lé gbọ́.
bọ́ọ̀sù ẹ̀ àtàjẹ́ ni ẹni ọdún sá bọ́ kọ́ má bínú má bínú. ẹjọ́ mọ̀dá rẹ̀ ẹjọ́. ẹjọ́ lè ránmọ́ mi níṣẹ́ o ẹ̀yin ìrànwọ́ níṣẹ́ ẹ pè wọ́n bọ́dé o mo ránmọ́ mi níṣẹ́ má dàdám Rónkẹ́ ẹ gbà mí o dé Rónkẹ́. ìyá Rónkẹ́. kí ló ṣẹlẹ̀ kí ló dé. wo ó ṣẹlẹ̀ pé mò ń wá Rónkẹ́ adìyẹ àní Rónkẹ́ ọmọ mi mò ń wá. ó wà lọ́dọ̀ mi. ó ṣe lábá ń pè wá ó tiẹ̀ ṣẹlẹ̀ pé àwọn eléyìí mo rò pé wọ́n rán líṣẹ́ àwọn olóyìnbí wọn lè ràn tí wọ́n ń ṣẹ́ inú mi dá ẹ̀dùn pé wọ́n rè rán líṣẹ́. mo kọ́ gbé sílé látànà ni ohun rẹ̀ mo kọ́ gbé síbẹ̀ látànà ni. àrẹ ọmọ ẹ̀yìn ṣeke ọmọ ẹ̀yìn ṣeke ọmọ rẹ̀ mò ń gbá. Rónkẹ́ ọmọ mi ó jábọ́ sí kànga. irọ́ kò jábọ́ sí kànga ọlọ́run kò ní jẹ́ kó jábọ́ sí kànga. mò ń wá Rónkẹ́ ọmọ mi mò ń wá bẹ́yìn mò ń wá. Rónkẹ́ rẹ̀ mò ń wá. ó lọ Àbújá ni ẹ má wulẹ̀ wá ó lọ gba scholarship ni ẹ má wà rárá. àrẹ ó ṣẹlẹ̀ pé ń kórè èèyàn bíi lébi ọ̀rọ̀. ó dà kó burú. Rónkẹ́ gbọ́dọ̀ ìwájà rẹ má jẹ́ káwọn má dàbí láàmú torí rẹ. ó ṣẹlẹ̀ pé o tòkìní tòkejì bọ̀m̀bọ̀ rúgúdú èyí bòṣù kẹ́tẹ́ fùrọ̀ ló ta kẹ́tẹ́ kan lálá mi lóló. kí ló dé kí ló ṣẹlẹ̀. àti mi ẹgbẹ́ mi Adérónkẹ́ rẹ̀ wò ń wà. Adérónkẹ́ ló ń wá ló wá jókòó síbi àìlò ń sunkún ọ̀rọ̀ tá a ti sọ tá a ti parí nulẹ̀ ìyẹn ló tún wá jókòó síbi tó ń sunkún bí àbí. àti mi báyìí bá sí Adérónkẹ́ jẹ́mẹ́jẹ́mẹ́ má láre fún lóyún àti mi mo ti wá káàkiri mo kọ́kọ́ rí. ṣó dẹ̀ rí gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́sọ̀ pé wọ́n lọ́ọ́ kọ́ sí ẹ o. báyìí sí mo jẹ́ kó jìrà. ìwọ ló jẹ̀bi ìwọ ló gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí àtọ̀dọ̀ ẹ ló ti wà ìwọ ló fà á torí wọ́n ní ìwọ ló máa ń pọ̀ ọmọ yẹn níyàwó mọ́là bẹ́ẹ̀ ni. àti mi ìjẹ́ mo ń bá ṣeré irú yín nìyẹn tẹ́ máa pọ̀ ọmọ yín níyàwó sóbàtà ìyàwó fọganáísà ẹ̀ẹ́dẹ̀ mọ̀ pé bóyá áńgẹ́lì kan lọ tó ṣàmì sí áńgẹ́lì ló ṣàmì sọ̀rọ̀ ọmọ ẹ̀ bẹ́ẹ̀ ni ìyẹn tẹ̀ tún lọ èyí tó tẹ̀ wá pa bàbá rẹ̀ kiri pé wọ́n ní ọmọ ẹ̀ ò ṣàgbàfọ̀ ó gbàṣẹ wálé olójú òlé òmu ṣebí ọmọ yìí ọmọ oríṣiríṣi ló máa mọ́ látọ̀dọ̀ mọ́lá ṣùgbọ́n ló máa ń gbà lọ́wọ́ ẹ̀ abókè gbà lọ́wọ́ ẹ̀ ọjọ́ ká mẹ́yìn wá ọjọ́ ká mú pure water wá ọjọ́ ká mú oríṣiríṣi wá ká mú bisikíìtì wá bẹ́ẹ̀ ṣe jọ ń jẹ́ nìyẹn ókè wá ṣẹlẹ̀ tó ń sìn ó wá sùkú egbére ń bí ìwọ ló fà á ó lè. fúnra ráúdù rẹ̀ ń fún lẹ́yìn èmi rò pé ó kàn bá ṣeré gbóhùn ní nǹkan pamọ́dé rẹ̀ Adérónkẹ́ kò lè fẹ́ mi ò mọ àǹtí mi ẹ̀gà mi ẹ̀ṣánú. wo mi tẹ̀sí ṣetán pẹ̀lú ẹ̀ náà jẹ́ kákọ́ lé ẹlẹ́rọ̀ lọ ká tó wá fi àbọ̀ pàdé yẹ torí pé lágbára Ọlọ́run mọ̀ pé Adérónkẹ́ máa wálé. ó máa wálé ohun tó lọ náà ló máa padà wá. tó bá bímọ tán á wálé má fún ẹ ní stress wò ó hypertension n kò báyọ̀ ni o má kò bá mi tóbi tó bá ṣẹlẹ̀ náà èmi náà ni má kò bá mi jẹ́ kí ọkàn ẹ wálẹ̀. àǹtí mi ẹ bá mi pé àwọn ọlọ́pàá ìpè kan máa kó gbogbo àwọn Haúsá Yorùbá ti rí ládùúgbò káàkiri Èkó alẹ́ rí ìmọ̀ọ́mọ́ bíi Adérónkẹ́ àti Áúdù wà ẹjọ́. tó bá wọlé jẹun máa jáwọ́ lérí ọ̀rọ̀ ẹ o. ẹjọ́ àti ẹjọ́. tí wọn lè máa kọ́ mi ní nǹkan tí màá ṣe màá pọ̀ ọlọ́pàá ṣé mi ìwà nípa ọlọ́pàá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. wọ́n jẹun jàre kó wá gbó sí ibà bẹ́ẹ̀ wọ́n lè máa kọ́ mi ní nǹkan tí màá ṣe. wọ́n bá mi sìn o máa jáwọ́ lérí ọ̀rọ̀ ọmọ ẹ tó bá ṣọ́ra.
Mutiu ọdẹ abàjọ orílẹ̀ kọ́ńtà má borí kán máa parọ́ fún pé nǹkan ṣe ẹ sì ní ṣe ẹ́ a máa jọ jáde lẹ́nìí ni dédé àwọn aṣọ yìí wọn máa fọ̀ a máa jẹ láàpọ̀ ẹ bá mi ó lámùmọ́ra Bàbá Fọlákẹ́ ọkùnrin alágúnmu yẹn ti wọlé ṣe ti gbọ́ ó ti wọlé Àríyá ọmọ tọ́jú láríyá wọ́n máa dúró di oko ẹgbà mi ó. Bàbá ọkọ mi ẹgbà mi. Alágún. Ìjọ bàbá ọkọ mi kò rí bá. Nínú ilé wa. Ó jẹ́ lẹ́pẹ́ mo láwẹ̀ nígbà yìí mo láwẹ̀ mo wá wọlé nígbà mo dẹ̀ wọlé mo rí ẹnìkan lórí bẹ́ẹ̀dì mo dúró mo pé ǹjẹ́ ò bá ṣe borí. Aládùúgbò àgbà ó ti ṣẹlẹ̀. Aráalé ó ti ṣẹlẹ̀. Ọjà sẹ́nu ẹ̀ lọ́ra lọ́ra kúṣe obìnrin sẹ́nu ẹ̀gbá. Jákèjì sẹ́nu ẹ̀kọ́ sẹ́nu ẹ̀. Oya gbẹrù ẹ má fi padà wá bí o. olórí ẹbí èmi ò fẹ́ gbogbo ìtẹ́ ìṣe yìí o ẹ mọ̀ ohun tó ṣe ni eléyìí abanilójú jẹ́ obìnrin abanilójú jẹ́ ìyàwó lélẹ́yìí ìyàwó àbúrò mi kọ́ máa rìn pẹ̀lú alágúnmu kọ́ máa jìn wọ́n jìnra wọn débi pé wọn ò tún wá lójú tì nínú agboolé nínú ní àkárí gbèrè kan náà pẹ̀lú wa ń bí. Adigun báwo ni wọ́n ṣe mọ̀. ojú wa fọ́ ni nígbà tó ń lọ jìnnà ẹni tí mo ká mọ́ pọ̀lú rò alágúnmu wà lórí bẹ́ẹ̀dì kí ni tó ń ṣẹlẹ̀. ẹ wo ẹlẹ́rìí mi rè yìí o ẹlẹ́rìí mi rè yìí. ta lẹ́lẹ́rìí eléyìí ẹbí kò sọ tójú ẹ tó. ń gbọ́ Àṣàkẹ́ ó ní wọlé lẹ́rìí òun ṣé òótọ́ ni wípé bàbá alágúnmu àti òun tí wọ́n ń jẹra wọn. ẹ gbọ́ èmi ò gbọ́ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ gbọ́ ìgbà wo ni màmá yín kú tẹ́ ṣe wà ń kẹ́ ní sí. àní wọ́n pé tèmi ti alágúnmu àjọ ń fẹ́ra wa. ó ṣé bí òòrùn àwa méjèèjì papọ̀ rí. àní ṣé orí bá ní. ọ̀rọ̀ kan náà lájọ sọ nísìnyí kọ́kọ́ náà lájọ sọ. ṣé o mọ̀ pé kò rí bẹ́ẹ̀. bàbá ń ṣe lẹ́kẹ̀ẹ́ kò gbọ́ Haúsá. inú mi dùn pé fúnra rẹ̀ ló fẹ́ lẹ́rìí yọ ṣẹ́dígbọ́n tẹ́lẹ̀rìí wí kí ni ẹ wá ń wárú eléyìí lágbolé wa fún. ọ̀dọ́kọ̀ òṣì. ṣé kò wá yẹ ká gba ilé ìdánù kó máa lọ́nlọ́ ẹ̀. Abomination ó disappoint me. ẹ ṣe mi rera. Yes ó disappoint me. olórí ẹbí òun ti pé hẹn ẹlẹ́rìí náà ti pé hẹn ó ti ṣẹlẹ̀ àbí ó ti ṣẹlẹ̀. apá yín jábọ̀ àbí ó jábọ̀ ẹ jẹ́ kó ọmọbìnrin èmi ò fẹ́ rí lágbolé yìí. ẹni tí ò lẹ́nìkan á sunkún lọ́ọ́ bá bóòrùn mú jù kò sẹ́ni tí ó sọ fún o àfọlọ́run rẹ̀ ọlọ́run òpó. bójú rọ̀ lára jù àbí kó dé pé lẹ́yìn rẹ̀ ọba kò lẹ́nìkan àbára tí kò lẹ́nìkan àbára àdásùn àdájí àdánìkan gbọ́ bùkátà ilé ayé yóò ilé ayé ogun ni àánú opó ṣe mí o.
ìyá Mutiu. àǹtí mi. àánú òun lè mọ́ tù ú ṣe ní ilé káàbọ̀ ẹ̀tọ́ àtẹ̀rọ̀. ilé tí wàá lẹ́nu géètì dà. bó ti ń gbálẹ̀ ló kiri ọjà. kò sí níbẹ̀ náà. ó wà bẹ́ẹ̀ mo tún bí ẹ. oríṣiríṣi orúkọ náà. sórí ìwọ ìgan bó lè ṣe máa rí ó máa fọ́ ni ìwọ ló rán mi níṣẹ́ ó yẹ kó wà lẹ́nu géètì yẹn kó máa rò pé àti ìfẹ́ jẹ́ àti ìfẹ́ jẹ́ pé kí ló ń bá bọ̀ ojú kò sí ìbáyìí òun káṣọ. ẹ má bínú àwọn aṣọ yìí mo fọ̀rẹ́ mo pé kí àwọn ti bẹ̀yẹ̀ àwọn kò gbẹ tán tí ẹ̀rín ire mo ti ká wọlé mo pé kí wọn eléyìí náà ti furọ díẹ̀ ẹ má bínú àǹtí mi. wo má dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dẹ̀ẹ́ o sórí bàbá Múgàjí bàbá ọkọ ẹ̀ yìí wọ́n máa try èèyàn gidi mà ní wọ́n tí ìbá ṣe bàbá yẹn ànírójú ti nǹkan tó wà lẹ̀. ṣé pé wọ́n ti mọ̀ pé irọ́ ràn pa mọ́ mi. gbẹ́dẹ̀ sọ ní sọ òpònú gan stupid in fact inú ẹ̀ bu òórùn sa òpònú jù ìwọ fẹ́ lọ wẹ̀ ó sílẹ̀kùn ilé gbaragada báyìí nígbà tó tún máa dé nìyẹn tó faṣọ bora orí yàn lórí bẹ́ẹ̀dì ẹ tó sùn ẹni ẹ daṣọ borí òdẹ mẹ́ni ṣé wọ́n fi yàn sórí bẹ́ẹ̀dì gbà tí wọ́n lọ. lórílẹ̀ ìtọ́ ń kó fèèyàn síbẹ̀ àmọ́ bí Mutiu ṣe máa ń ṣeré yẹn kó bá ti rí i pé mo pé ká wá là fọṣọ lọ́dọ̀ kọ́sítọ́mà tàbí mo káṣọ wa á wá sùn kalẹ̀ á pò ń sí kílà mo pé kí ìnura tọ́ kí n jà lọ́rẹ́ pé Mutiu ọlẹ́rẹ̀ ẹ́ dìde ká wá fọṣọ níjó onítọ̀hún dẹ gbà mí mú látẹ̀yìn ní gbogbo àmì mo dẹ̀ fariwo ta pé ẹ gbà mí o mo lọ kú tó bẹ́ẹ̀ sọ̀hún ṣé structure tó wà bẹ́ẹ̀ ṣé kò ó jọ Mutiu ṣé structure tó wà bá lórí bẹ́ẹ̀dì yẹn ṣó jọ ti Mutiu ṣé wọ́n yẹ kó bèrè pé ta lélẹ̀. ó gùn lè tó ó gùn àmọ́ n kò Mutiu náà ìjẹ́rìí mú pé ẹ̀yẹ má bínú àǹtí mi. ṣé máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ẹlẹ́ẹ̀kan sí bàbá ọkọ ẹ ti gbà pé kó máa bọ̀ ńlé wọ́n ní kó máa bọ̀. wọ́n pé kí n máa bọ̀ ẹ̀jẹ̀ àǹtí mi alájọbí a máa gbé yín ẹ̀ṣẹ̀ kò ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ṣe ràn mí lọ́wọ́ lọ́wọ́ máa ràn yín lọ́wọ́ kó lẹ́ lómìnira lẹ́yìn yín náà rẹ mo ní ẹ̀ṣẹ̀ àǹtí mi. o tí ìbá ṣe ta alájọbí gan tí mo rò ibi tó ìbá sọ pé bí ẹ lóòótọ́ ni torí pé kí ni ẹ̀gan rú mi lójú ṣùgbọ́n mo mọ̀ pé ò lè ṣe é mo mọ̀ pé ò lè ṣe wo jẹ́ sọ fún ẹ gbogbo kan láyé yẹn máa wà vigilante torí tẹ́gbẹ́ bọ́ọ̀bù náà gbé síbẹ̀ jẹ́ ẹ bó ṣe máa lọ jẹ́ kí bọ́ọ̀bù lọ pa ẹ́ dànù nìyẹn o. àǹtí mi wọ́n lè gbé bọ́ǹbù sórí bẹ́ẹ̀dì. sórí bẹ́ẹ̀dì. àánú ẹ̀ ṣe mi orí bẹ́ẹ̀dì wọ́n lè gbé sábẹ́ aṣọ ẹ kó má mọ̀ wọ́n gbé sí báyìí kò sí ọ̀tọ̀ tí wọ́n gbé bọ́ǹbù sí. sórí èkó tá a wà yìí ìyẹn máa wà vigilante ni o ṣé ọmọ kan tó jẹ́ bẹ́ẹ̀ ìyẹn máa ń rìn tìfura gbogbo nǹkan láyè tìfura ni. ẹni tí ò lẹ́nìkan á sunkún lọ́ọ́ bá bọ́ọ̀rùn mú jù kò sẹ́ni tí ó sọ fún o àfọlọ́run rẹ̀ ọlọ́run kó. bójú rọ̀ láàárọ̀ jù àbí kó képe lẹ́dùnmarè ọba kò lẹ́nìkan àfárá tí kò lẹ́nìkan àgbòlé àdásùn àdájí àdánìkò kọ́ bùkátà ilé ayé yóò. mi ò fẹ́ wàhálà o mi ò kò fẹ́ mọ́ mi ò kí ń fa wàhálà o mi lérò bóyá èèyàn kan gbé ike ẹ̀ sílẹ̀ nulẹ̀ yìí tí mo gbé mọ́lẹ̀ tí mo lóhùn ni mo fẹ́ lò ó ìkó nìkan kò kí ń hùn mí o kí ló dé pẹ̀lú kẹ́mi. ọmọ rẹ rè láàpọn mi lánàá ó wáá fọ́ ike mo bá pé kí n gbéke rẹ̀ kí n la fi wẹ̀ kí n bá rẹ̀ ti wẹ̀ tán máa bẹ́ẹ̀ ṣàn máa dẹ̀ dá padà. and so what ta lè bá sóyìnbó. àrí n kò fẹ́ bó ìwọ rè pé so. ìmọ̀ pé so ẹ wo láti bàtẹ́ ti kúrò nínú agboolé yìí a ní ìsinmi o kò sẹ́ni tó gbọ́ ariwo wa nínú ilé yìí o ẹ tún ti wọ agboolé yìí padà ń sìn yìí o wàhálà tún ti dé o mi ìdẹ̀ fẹ́ jà o ṣé wàá rí bí ṣe wà yìí mo ti ń bínú bọ̀. má bínú má bù ń dùn. nǹkan tó dé lè mú mi kí n má fi bínú ni wípé kẹ́ fi ọwọ́ ara yín méjèèjì kẹ́ fi gbé ike yẹn kẹ́ lè da omi inú ẹ̀ nù. Ọlọ́run kò ní jẹ́ ká rírú ẹ̀. máa kúkú pé kinní pé kíyẹn wà bá mi pọn omi mú rẹ̀ kó bá jẹ́ òfẹ́ kí n lókè rẹ̀ ìyẹn kó fàjà. mo mì mú ti. àmọ́ kí n dominu mi ò lè dominu rárá. so ẹ ṣì ń sọ fún mi pé ẹ ní da omi yìí. mi ò lè dominu wọn á là gbá mi ọmọ apamọ ìyẹn àyà mi líkè mìíràn ni kí ipa yẹn ò pé kí n wá domi omi yìí mo ti pọ kẹ́mi wá dànù Ọlọ́run má jẹ́. kò dà ṣe bẹ́ẹ̀ fẹ́ lọ wẹ̀ ni. mo fẹ́ làwẹ̀ nìkan mà kí n bá wáyé làwẹ̀ nǹkan ìsí ìkan ẹ̀nú rẹ̀. mo ti gbọ́. ẹ má bọ̀ tí ọmọ kí n wá ọmọ yìí. lọ́wẹ̀ náà ṣe bí nǹkan tiẹ̀ kò kí ń wẹ̀ nǹkan nìkan ló máa ń wẹ̀ ó dẹ̀ fẹ́ wẹ̀ mo dẹ̀ ti wẹ̀ fún ẹ ló bá tọ̀nà àbí kí ló tún kù ṣe bí wẹ̀ mo ti wẹ̀ fún ẹ yẹn.
ó ṣe lè gbé ìyà jẹ mí o. ẹbí ọkọ ò jẹ́ kó mi bùkátà ò jẹ́ ó sinmi iṣẹ́ àṣedálẹ̀ oòrùn àdásùn àánú ògbó ṣe mí ògùn lè mọ́tì. Títí Gàbí Gàbí o Gàbí Gàbí Títí o Gàbí ó yá ẹ̀kọ́ ìlú kò wọ́n ti ní ti pa ilẹ̀ ilé yìí ilé yìí ó máa dilẹ̀ ẹ bọ́ síbi olóṣì ó dàbí ọ̀pọ̀ lọ́jọ́ sí wáyà lórí ẹ̀ nígbà lórí ìyá. madam mo rí gold. ìwọ. mo rí gold màmá òkúrò lẹ́nu gẹ̀tẹ̀ fi mí sí mo rí gold. sọpọ́lá o. wàláì. sọpọ́gùn. mo mògùn pè. mo ní sọpẹ́sù. wàláì. wàláì bá wọ. mo rí gold. ọ̀rẹ́ gold. ìwọ ń kọ́. mi kú gold ma bedroom ní kan náà bá yín tó ṣe. ó bá mi clean rúùmù olóṣì àbọ̀jẹ̀ rí bí dóbi tí ò jiná kí má bàa mọ̀ pé ò jáde ó wà lọ́n lò kan tó máa jẹ́ kó gbà mí mo mọ̀ pé ó lè ní góòlù mi dà mo ní góòlù mi dà wo ibi kó mọ̀ sáyé ni mo lọ góòlù mi dà. àbí ìmú góòlù. ó ń parọ́ ó ń parọ́. góòlù mi dà góòlù mi dà oníbọ̀bì sọ fún má gbé góòlù mi sẹ́ má dìbò o má dìbò ìlú ọ̀sẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú má kọ́ góòlù mi o. wọ́n ti jí mi góòlù ọrùn mi tọrùn mi wọ́n ti jí mi rí kankan náà ọrùn mi ní kò wò má wọ ọmọ wèrè yóò dí bọ́ọ̀lì ní kò bá mi gbé góòlù mi. Títí. kí ló títí. títí kí ló ṣe é. Oh my God, look at what you've done. kí ni. Fuck, you've killed somebody. òyìnbó Títí. òyìnbó. Where's my phone? kò lè kú abiyamọ ni mí mi ìfọwọ́ kan títí títí. Ijó àjọjó. Ijó ẹnìkan yẹ obìnrin. Má jẹ́wọ́ bá kàtíkè lójú rẹ̀. Ijó ẹnìkan bá kàtíkè. Má jẹ́wọ́ bá kàtíkè. Má wù mí. Àdàbà rẹ̀ ń pòkèrè bí ẹni pé ẹyẹlé kò gbọ́. Ẹyẹlé dẹ̀ ń gbọ́ o. Ń tiri ló tiri o. Ẹ ń ṣe pé kò lè jà o. Láṣọ́ra rẹ o mọ́ wù mí. Mo ń wíyà o lórí ìgbé ìṣẹ́gbẹ́ rẹ. Láṣọ́ra rẹ. Ìjà tó sọ yẹn gangan ni wọ́n á fẹ́ bẹ̀ jà ní èní. Ìwọ. Ní èní yìí. Omega. Bẹ́ẹ̀ni. Wàá gbà lé ni. Ok. Bẹ́ẹ̀ ni ìgbé ìṣẹ́gbẹ́. Mi ju ẹgbẹ́ nìṣọ́ ní tẹ́sánù kan lárọ́jọ́ fáìtì wà. Hello. Ló tún ṣe yàmùtí. Ó tún náà yàn kọ́ ẹnìyẹn ni ẹ ti kọ́ ìyẹn ìyá àmùtí iná ó tún náà yàn kọ́ lẹ́yìn. Ok, ó yá. Bàbá jẹ́ ká tọ́n back. Jamila, look at what you've done. Wọ́n kọ́ ló máa kọ́ jẹ́ Jamila for God and heaven's sake. Tó ló ń jẹ́ Jamila gbogbo nǹkan máa jẹun lórí ẹ̀ ó pamọ́ lọ́mọdé and for nothing's sake. Ṣé bó ṣèṣì ni ṣé mo lè sọ̀rọ̀ ẹnu mi tán. Shut your dirty mouth. Ó dẹ̀ ṣe wà ẹ́ kò tí ì kú tán. Ó ṣèṣì láti pọmọ lọ́mọ sí mi lọ́rùn. Màdúgbò personality nínú ìlú yìí. Bàbá mo sọ fà á mo ti pa o yóò jí góòlù
ayé mi ò wọ́n ti ká mi lẹ́yìn ọ̀kọ́ ayé mi ò ìgbà mi ò gbogbo ènìyàn ìṣàánú mi ò. mọ́mì títí ọ̀rọ̀ tó yẹ ká ṣètù láàrin wa mi kébìlì kétí kẹta má gbọ́ ṣé bí èmi ni mo ti ń retí tí bọ̀ láti kékeré ṣé mo wá lè mọ̀ọ́mọ̀ kí n nà pa ẹ̀dẹ̀ mọ̀ pé ọmọ jẹ́jẹ́ ni mí mi lè sọ̀rọ̀ ẹnu mi tán èmi ni mo bí títí mi lè nà pa. ẹ sọmọ rẹ tó bá jọmọ rẹ ni wàá pa wọ́n sọ́dọ̀ sọ òfin wa lù pa olépamọ̀ rẹ bẹ́ẹ̀ sọmọ rẹ bàbá mi wíwú rẹ mọ́ ayé mi o. mọ́mì títí ṣé nítorí ọ̀rọ̀ yìí lẹ ṣe wá gbé odidi ọlọ́pàá kan àtààbọ̀ wá mú mi. Will you shut up? wọ́n nídìí ní station wa criminal. Madam kò kí ṣe nǹkan tó le it's a very simple thing ẹ kàn máa tẹ̀lé wa then you just give us your own version of the story tẹ bá débẹ̀ máa fọ́ sí ìwé ẹ̀ máa padà. Officer ẹ jọ̀ọ́ ẹ má bínú jẹ́ ń bá ìyàwó mi sọ̀rọ̀. My dear, you just get some. Don't worry, you have to go again. Now, you might slow down, eh? Don't worry, I'll join you soon. Okay? No. I'll be there. Please move. Yeah, I'm joining you. Nurse! ẹjọ́. ẹyin mi o ẹyin mi ti ṣe o. Àwa ni o. Mo bọ̀. Ẹ sà. Ẹ káàsán. Ẹ ǹlẹ́. Báàgì mi. Ọ̀dà mu. Àmúdàmú sà. Kẹ́kẹ́ máa wọ̀rọ̀ báàgì yìí o, ó ti fẹ́ fàjà nínú ilé o. Ìjàbọ̀. Serious. Inú ọkọ̀ mi wọ́n gbàgbé rẹ̀ sí. Mi ti àmọ́ òpinnu ọkọ̀ iná. Ká ní pé mọ́tò ìlú náà gbé sí. Káláwọn ní táksì mi ni, bọ́n ṣe wà wọ́n ní gbé wá. Irọ́. Ọ̀hún ní gbé wá. Irọ́ ni. Wọ́n máa ń ṣe nìyẹn. Ọ̀rọ̀ ọjọ́ nù kò sí ọgbàgbé tọ́pẹ́ ti lè gbàgbé ẹrù sínú tasí nìsín ní tá a fi máa báwọn èèyàn sọ̀rọ̀ lẹ́nu mẹ́ta náà tọ́pẹ́ ti fẹ́ tasí. Ó rí i pé stíkà ń bẹ níwájú stíkà ń bẹ lẹ́yìn. Ok, lógó wà tó máa ń dààmú. Ooo láti sáré wọn bá wò dáadáa nísàlẹ̀ lógò ó rí páàkì tí ọkọ̀ ti jáde. Níbẹ̀. Kò sí ní tẹ́yẹ̀ wá gbàgbé sínú ọkọ̀ tá a ní dápadà a ní páàkì. Ó fi mí sílẹ̀ jàre. Mọ̀mísí. Ibo ló ti rí báàgì? Mo ṣe wà nù compound tí mo ń ṣàtúnlọ sí dáhùn tí nǹkan náà ẹ̀rọ ló tẹ̀ mo jí bẹ́ẹ̀ wá di àbá dírẹ́fà onígbàgbé báàgì náà tí mo bá ń gbé wá. Ọlọ́run mà ṣe o, mo dúpẹ́ Ọlọ́run. Ọlọ́run ṣe o, ọkùnrin yìí máa nẹ́ẹ̀sì o. Ó nẹ́ẹ̀sì gan-an, Ọlọ́run ṣe
báyìí sí mọ̀ sí báyìí tẹ̀ wá tẹ̀ pa ìwọlé lórí tẹ̀ fi dá mi lóhùn lọ́lọ́ ti bá ń gbé wọlé. mo fi mí sílẹ̀ jàre mo mọ̀kàn tí mò ń sọ wo tí ìbá pé ẹnìyẹn honest sí tó gbé báàgì wa kí ló máa ṣẹlẹ̀ gbogbo dọ́kúmẹ̀ntì mi ló kún náà ẹ̀ ìyá Mùtí ó mà nípa mi àkíbá ní ṣe títí káfà nínú tán ya abirú wàhálà wò lélẹ̀ ọ̀rọ̀ ẹni lójoojúmọ́ wọ́n fẹ́ fi ọ̀rọ̀ ẹ pa mí ọ̀rọ̀ ilé kí gbé báàgì sínú mọ́tò ọ̀rọ̀ ẹ̀ gbogbo bó ṣe pè mí pé ó ti dòyàn pa ó kí ní kọ ìyẹn nìyẹn ti kọ́ ìmúra ẹ̀ mo kàn sáré bọ́lẹ̀ ẹnu mọ́tò ni mo gbàgbé báàgì mi ìwọ ikọ̀ náà ni ìwọ máa ń pọ̀ mẹ́ ní ìyàwó mọ́là fọmọ ẹ̀ lóyún tó báyìí àti oyún àtọmọ wọn gbé ọmọ sá lọ owó ọmọ kiri ó di wàhálà gbogbo wàhálà yẹn gan wà lọ́rùn mi ọ̀rẹ́dì kí ló ṣẹlẹ̀ gan ṣó fẹ́ pa mí. madam ẹ pẹ̀lẹ́ ṣe rí ọmọ yín tí ó wà níbí 50% chance ló ní láti survive torí pé spinal cord injury ló ní ni and a máa ní láti operation fún ni torí náà máa fẹ́ kí ẹ lọ wá 300,000 wá as deposit àìtí mọ iye tó sì máa ná wa but ẹ sì máa kọ́kọ́ lọ wá 300,000 wá ná ẹ fi ọkàn yín balẹ̀ ọlọ́run tó ṣe débi tó ṣe dé yìí a parí ẹ̀ àmín a parí ẹ̀ so máa fẹ́ kẹ́ tètè lọ wá deposit yẹn wá ká lè tètè dáwọ́lé iṣẹ́ yẹn. 300,000. ó wà o ọ̀rọ̀ ìyàwó mi tó wà ní custody for the past few days nsìn torí ẹ̀ mo ṣe débi. nítorí babalá disgrace nǹkan pé ìyàwó rú àwa yìí ó wà látìmọ́lé for the past 3 days DPO mo need help yín kí lẹ lè ṣe fún mi báyìí. chief ọ̀rọ̀ tẹ́ gbé wáyé ó kọjá agbára mi ṣe rí òfin wa kò fààyè gba ẹnikẹ́ni láti wà ní custody wa for 24 hours kódà tó bá dijọ́ Monday aláti charge ọ̀rọ̀ ìsìn court ni. DPO kí lẹ lè ṣe fún mi báyìí bí ṣe jókòó yìí mo ready láti ṣe anything mo ready láti ná any amount èmi ṣe vacuum DPO ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́ ìyàwó mi ò gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n ẹ ràn mí lọ́wọ́ mo ní ìdìrànlọ́wọ́ yẹn jọ nítorí Ọlọ́run. èmi náà kì í ṣe olíjàngbọ̀n ẹ dáríjì mi ẹ jọ̀ọ́ ìbínú kò mọ̀ kó lówó òun kò lẹ́sẹ̀ ńlẹ̀ ẹ jọ̀ọ́. kémi ò gbẹ̀bẹ̀ kí n gba ẹ̀bẹ̀ jọ mi ìbá tiẹ̀ wá síbí yìí o mo fi Ọlọ́run bẹ̀ ọ̀gá ọlọ́pàá ẹ jọ torí Ọlọ́run ẹ tètè bá mi arrange kéèsì woman yìí ẹ bá ń gbé lọ kóòtù o tí mo bá wà nìyẹn o. madam ẹ bá ṣe sùúrù kẹsẹ́ tú ọ̀rọ̀ yá mi kébìlì. kí n gbà spinal cord náà sọ o spinal cord ni wọ́n sọ pé kán kémi wá gbà mi lè gbàrọ̀ ẹ̀ láéláé tí mi bá sì débè bẹ̀ wọ́n báyìí mi ní padà lẹ́yìn ẹ̀. wẹ́ tó bá jẹ́ ẹni sergeant. yes sir. take care o. ṣíò. madam sùúrù ni kẹ́ ṣe. mo ti gbọ́ sí. ọjọ́ tí ológun ti ń kógun jọ ní jogúnjogún ti bẹ̀rẹ̀ ogun ṣológun ò mọ̀ pé ogun lòun dá sáré lé ò bá ṣe wọn tó lè ṣe ò bá jẹun tó lè jẹ kó tún kọ́mọ lẹ́kọ̀ọ́ ìwé that is the best legacy you can give to your child. ọmọ tẹ ò kọ́ ló máa kó kúta kọ́tà. ẹ bá ń gbọ́ àárẹ̀ àgbò compound wáyé àbí kò ní báyìí ẹ ti rí báyìí ilé àárẹ̀ àgbò. bàbá tiwa ló kọ́kọ́ tẹ̀lé ìdó àwọn ló ń jálọ ìrẹ́ àgbò agboolé àárẹ̀ àgbò òun náà ni àmọ́ kí náà ń fa ní kéèyàn kórin iṣẹ́ jọ rẹpẹtẹ ká má mọ lílo ẹ̀ ilẹ̀ kan wà láyé ijọ́ sí làwọn bàbá wa máa kó lẹ́yìn jọ kí wà ní wíwúlò ẹ̀
wọ́n ní tolúwa nílẹ̀ àtẹ̀kùn ẹ̀ àtàwọn tá a bá mọ̀ tán ẹ̀ àmọ́ kí ni àǹfààní ilẹ̀ téèyàn máa ní tí àwọn ẹbí dẹ̀ máa sọ́fà láṣẹ mú yín wá mo fẹ́ bi yín láti ibi tẹ́ tí ń wò yẹn títí débi ibi tílẹ̀ wa parí sí ni how many plots lẹ́rù pótó gẹ́gẹ́ bí estate valuer. 1 acre ipò ibi tá a ti ń wò látẹ̀kùn àti bíi 1 acre. 1 acre yeah, very good estate valuer. Òótọ́ ni éèkà kan láti gbà tí àwọn bàbá wa ti ní éèkà kan náà ni wọ́n ń pè mo rí porí yín pé gidi ìtorí ẹ̀ mo ṣe invite yín kí a bá a value ẹ̀. Èlò lè wá rò pé wọ́ọ̀t tàbá fẹ́ ta nísìn gbogbo éèkà yẹn gbogbo 1 acre yẹn èlò ló wọ́ọ̀t báyìí. Bí èlò gan lẹ́yìn fẹ́ ta ẹ ò pẹ́ lè ta. Ẹ gbọ́ mi ṣe mọ̀ pé tíjọ́ sí tẹ́ bá mi ta náà ẹ̀yin náà mo gbélé lọ́wọ́ ẹ̀dẹ̀ ta dáadáa ẹ mọye tẹ́ ta ìyẹn lèmi ṣe ń bi yín pé èèlò lẹ rò pé gbogbo éka kan ìlú wọ́ọ̀tì lẹ́dẹ̀ bá wa ta. N tí mo ṣe ń béèrè lọ́wọ́ yín ni pé torí èmi àti chairman mi tá bá dúró lọ́fíìsì tá bá fẹ́ sọ̀rọ̀ màá lè sọ gan pé iye báyìí lè fẹ́ ta ìyẹn ni mo ṣe ń bi yín sìn pé bí èèlò lè fẹ́ ta gbogbo kìíní. Iye tẹ́yìn bá ti pè èmi á wò. Get back sí. Ṣé ẹ pè mí àbí kí n pè yín. Mo fẹ́ kó yá kíákíá ni o. Ẹ má wọrí má pè yín. Kó lọ nílẹ̀ kó dowó ni o. Kò sí tó ń jẹ́lẹ̀ mọ̀lẹ́bí o títà ni o títà ni. Ẹni ẹ má dẹ̀ bẹ̀rù ẹ máa rí pé ẹ rí àwọn kan tí wọ́n sin sí àwọn orí ilẹ̀ yẹn. Èyí tí mo rí ní ibi tá a ti ń bọ̀. Òkú mẹ́ta ló wà lórí ilẹ̀ òkú ìyá olóbì òun lè rí lókè lọ́hùn yẹn òkú bàbá kékeré òun nìyí tẹ rí nítòsí ṣe wá rí bàbá wa tó járe àgò bẹ́ẹ̀rì ẹ̀ nìyẹn tàbá ti ta kán wú gbogbo ẹ̀ a máa ń sọ fún wọn kó má máa sìnkú sílé mọ́ this time around kán wú gbogbo ẹ̀ dànù téèyàn bá fẹ́ sìnkú á lọ sí burial ground á lọ sìnkú síbẹ̀ gbogbo yẹn bí ìgbà téèyàn ń waste owó téèyàn ò mọyì property téèyàn gbé dání ni a máa sìnkú sórílẹ̀ a máa ṣe wọn á ní kán má bàa tà kán má bàa ṣe ebi dẹ̀ ń pa mọ̀lẹ́bí ẹ sọ fẹ́ni tó bá máa rà kán má bẹ̀rù ṣé kí n pè yín àbí kẹ́ ẹ pè mí bẹ́ẹ̀ tí ẹ pè mí náà pè. Ọjọ́ tí ológun ti ń kógun jà ní jogúnjogún ti bẹ̀rẹ̀ ogun ṣológun ò mọ̀ pé ogun lòun dá sáré lé ò bá ṣe wọn tó lè ṣe ò bá jẹun tó lè jẹ kó tún kọ́ mọ́ lẹ́kọ̀ọ́ ìwé. wọ́n máa sìn ẹ bá rí egungun wọn lórí ilẹ̀ kan fi fíìlì gbogbo ilẹ̀ àwọn tó bá máa rà kán fíìlì ilẹ̀ kán ta anything kán ta dànù nǹkan máa ń sọ nìyẹn àkànkólẹ̀jọ rẹpẹtẹ àṣẹ gbogbo ẹ̀ wọn ni wọ́n ń sìnkú síbi kan wọ́n ṣe kẹ́ ẹni tó bá ṣe tà lásìkò títà ní o ọ̀rọ̀ lè ń ṣe wàsáfẹ́ nìkan kan lọ́wọ́ yìí ó ti pọ̀ jù nígbà bá ta tán ẹni tó bá lẹ́tọ̀ọ́ sínú owó àpín ẹni tí ò lẹ́tọ̀ọ́ ò ní gbà. bí omi láyé kò sọ wípé kílẹ̀ ayé tòrò kábí kan sílé kálukú nílé kábí kan sókè ẹ̀dùn. jẹ́ ẹ̀jẹ̀ mọ̀ pé ẹni tí ẹ bá jà yẹn ó ti kú. ó ti kú. ọ̀ràn di méjì rẹ yẹn tí Sumaila kọ ọdúnrún mo gbọ́ tẹ́lẹ̀ ó tún ti kú lẹ́sẹ̀yìn. madam ẹ wo bí kò sọ̀rọ̀ ẹkún ló kàn báyìí there is a solution tó jẹ́ pé ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe wà yìí tí a bá ní kí ẹ lọ wá owó wá kẹ́ fi gba lọ́ọ̀yà ṣe lè rí. owó ẹ̀yin náà mọ̀ mí tán ibẹ̀ fi mí sí nǹkan ṣiṣẹ́ líbẹ̀ àmọ́ mo lè fẹnu mi ìròjọ́ fún ara mi ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n rojọ́. madam inú mi ti ẹ̀dùn pé sọ́pọ̀ ẹ̀ lè rojọ́ fún ara yín. bá wa. ṣe rí njọ́ tẹ kọ́kọ́ wá sí ìbà yìí gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ gbogbo ẹ̀ láti bá yín gbà sílẹ̀ but nǹkan tẹ̀ kàn máa ṣe fún mi ní pé ẹ máa ní láti tẹ̀ka tẹ́ bá ti tẹ̀ka ó ti tán. máa tẹ̀ka sínú ìwé tẹ́ bá ti tẹ̀ka ó ti tán. èkejì wa ní pé madam ẹ gbúdọ̀ múra dáadáa o. kó máa ṣọ́mu rẹ̀ wá ìyá ẹyọ kan yìí mo ń wá náà rè látijọ́ yìí. madam nǹkan tí mò ń sọ fún yín kọ́ nìyẹn ṣé rí tá bá dé court adájọ́ máa béèrè àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan lọ́wọ́ yín but èyí tó wá ṣe kókó jù bẹ́ẹ̀ ni tó bá ti ń béèrè lọ́wọ́ yín pé are you guilty or not ẹ kàn máa dá lóhùn ni pé yes I am guilty. lóòótọ́. tó bá ti béèrè lọ́wọ́ yín tẹ́ bá ti dáhùn ó parí. mi ò gbọ́ kíkẹ́ pé. adájọ́ sẹ̀ á bi yín pé are you guilty or not
ẹ kàn sọ pé yes I am guilty. Yes, yes, agility, yes, yes, agility. Lẹ́yìn atótónu agbẹjọ́rò ìjọba àti ti Ulemotu, ilé-ẹjọ́ yìí dá ọ lẹ́bi ìpànìyàn. Fún ìdí èyí, ilé-ẹjọ́ yìí fi ọ́ sí ẹ̀wọ̀n gbére pẹ̀lú iṣẹ́ àṣekára. Mo dìde. Ọjọ́ tí ológun ti ń kógun jà ní jogúnjogún ti bẹ̀rẹ̀ ogun. Ṣológun ò mọ̀ pé ogun lòun dá sáré lé. Ó bá ṣe wọn tó lè ṣe, ó bá jẹun tó lè jẹ, kó tún kọ́mọ lẹ́kọ̀ọ́ ìwé. Adigun. Yes sir. Wọ́n ní òun là fi mọ̀ ìdígí láti bá àbí ṣó mọ̀ wípé bàbá tiẹ̀ ó fi ọmú sílẹ̀ báyìí lèmi gbà, which means àbúrò ni mo jẹ́ sí bàbá tiẹ̀. Òun àti èmi ọmọ ìyá ọmọ bàbá làwa méjèèjì. Adigun, báwo ni wọ́n nìkan ṣoṣo nínú mọ̀lẹ́bí, you alone, ṣe wá gbójú gbóyà tó yẹ ọ̀kánjúwà ó lè tó wá gbélé mọ̀lẹ́bí wa, that is orin wa, ibi tí gbogbo wa belong sí tó jẹ́ ti gbogbo wa, ìwọ nìkan ṣoṣo ó gbé ta ó fẹ́ ya arúgún. Ẹ ṣeun kú, ẹ má bínú. Ṣe rí nígbà míì ọ̀rọ̀ tó yẹ kéèyàn fi kẹ́yìn lèèyàn máa fi ń ṣíwájú. Ẹ bá má béèrè kí ni ó dé. Èmi rò pé n tó yẹ ká béèrè ni pé kí ni reason tí mo fi ta ilẹ̀ mọ̀lẹ́bí o. Èmi á dẹ̀ ṣàlàyé. Ó dáa, kí ni reason? Ẹ ṣe o jàre sísá. Mo rí i pé ẹ máa ń farabalẹ̀ ní gbogbo ìgbà ẹ̀dẹ̀ ní làákàyè. Ìdí ni wípé gbogbo wa náà la mọ ohun tó ń lọ lóde ìsìn. Ṣé mọ̀ pé ayé ìjọba tá a wà yìí, ìjọba tá a wà lóde ìsìn ò gbàgbàkúgbà, kò fààyè gba ìdọ̀tí lọ́dọ̀ ẹnikẹ́ni bí ti ń hùn kékeré mọ́. Wọ́n ń kígbe environmental sanitation. Wọ́n ní ká jẹ́ kí àyíká wa kó mọ́ tóní. Ẹni táyíká ẹ̀ ò bá wá mọ́ tóní tọ́wọ́ ṣìkún ìjọba bá wà tẹ̀ ń kọ́. Ṣé rí tí gbogbo mọ̀lẹ́bí lèmi ń ṣe? Olóòótọ́ ìlú òun ní kàlù. Ẹ wá gbolé wa bó ṣe tóbi tó. Ẹ wo gbogbo àwọn ènìyàn tó ń gbé níbẹ̀, ẹnu wa gan-an kò kára wa mọ́. Ẹ rí pé dọ̀tí ti pọ̀ jù lágbolé náà ni. Ẹ máa lọ báyìí, òórùn tó máa bù sí yín lára báyìí béèyàn ń kọjá lójú títì, òórùn láti inú agbolé gan ó ń lé ẹlòmíì jáde, ojú wíńdò ẹlòmíì ò ṣe rí, inú yàrá ẹlòmíì ò ṣe é wò, bẹ́ẹ̀ bá wọ tọ́ílẹ̀tì jẹ́jẹ́ bá tiẹ̀ wo gbogbo environment jágajàga, kí ṣìkún ìjọba má wàá tẹ̀ wá. Èmi wá rò pé ẹ̀tọ́ ni pé agbolé yẹn ti tóbi jù, ká ya kúkú tà á, ká dẹ̀ fowó ẹ̀ ṣeun re, gbogbo onídọ̀tí wọn á kóra wọn lọ síwájú. Èmi rò pé bẹ́ẹ̀ ṣe dé ìkẹ́ wá béèrè pé tó ẹ̀tọ́ mi o òun dà, adé labúta panlárí ìtàn ni, nítorí mo mọ̀ pé àbúrò bàbá mi lẹ jẹ́. Nídìí àti ṣe máa sọ gbogbo ìtàn yẹn, ẹ̀tọ́ yín nìkan wá béèrè ká dẹ̀ fún yín. Lóòótọ́ ni wípé mo ti tà. Adigun. Yes ma. Àdọ́gbọ́n pàgùntàn jẹ́ ìlà tó ní kinní kan dẹ́rù bà òun lọ́nà odò, ó lè ní ẹ́ ọ̀kánjúà. Yes, ó lè ní ẹ́ ó lè. Ẹ wo sista, ẹ jọ̀ọ́ ẹ ṣọ́ra yín o, ẹ ṣọ́ra yín o. Ṣẹ́rí tí bá ń bọ̀wọ̀ fún yín ó ní reason o. Mo fẹ́ kẹ́ mọ̀ pé ìwọ ẹ̀tù ògbà ká méjì ẹ lọ mójútó lé ọkọ yín. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó kàn yín. Tó bá tiẹ̀ jẹ́ pé òun kú ló pè mí lólè ní, àní ó yìí dùn lẹ́nu wọn, wọ́n jù mí lọ lọ́jọ́ orí, wọ́n dẹ̀ jábùrú bàbá mi. Kí ni tiẹ̀? Balẹ̀ ọkọ ẹ lọ. Èmi. Ok, ó yé mi, ọ̀rọ̀ ẹ yé mi báyìí. Adigun. Yes o. Wọ́n ń pa láṣẹ fún ẹ báyìí. Mi ò dá lábàá o. Tó bá mọ ẹni tó o ta lé fún, lọ bá with immediate effect. Kò ní àwa ń tiwa o, àwa family a fọwọ́ sí láti ta ilé wa o. Whatever amount tí wọ́n bá gbà lọ́wọ́ ẹ̀
dá padà kò ní kó dá ilé wa padà àtà ilé wa tó ti gbọ́. ok mímọ̀ pa balẹ̀ mu wá kì í ṣàṣe èyí tẹ́ sọ lẹ́ǹkan yẹn mo mọ̀ pé slip of tongue ni ẹ ṣí ohun ìwé ni lẹ fi sọ pàṣẹ lẹ pa èmi mọ̀ pé ẹ lè pàṣẹ níwájú mi àbúrò bàbá mi lẹ jẹ́ ń tòótọ́ àmọ́ èmi náà kéré jù mú kúrò lágbèkọ́rùn rògbò ọdẹ bàbá mi ti pàtàn fún mi ó ti jẹ́ kí n mọ̀ pé òun ti ra ilé yìí lọ́wọ́ gbogbo mọ̀lẹ́bí ilé yìí belongs sí bàbá tèmi kì í ṣe bàbá gbogbo yín mọ́. a rí láti fi iléeṣẹ́ búlọ́ọ̀kù mi gẹ́gẹ́ bó ti mọ̀ wò ó báyìí tó fi lọ báyìí tó fi lọ sọ́ọ̀kan gan-an gbogbo bíi tá a mọ ọgbà yìí káyìí èmi ni mo ní sọwárí nígbà mo rà tán mo di yìí ká kàn wá tán síbẹ̀ sọwárí lọ́ọ̀kan sọ́hun lẹ́yìn ibi tí odi ń déhùn tó lọ síwájú lọ́hùn èmi náà ni mo ní èmi lọ́lọ́run jogún ẹ̀ fún òye ọ wàá wò bóyá àwọn orí kọ́kọ́ yọjú kọ́ wọ̀ọ́kán ọ̀ọ́kán tó lọ sàn níbi tí kò tọrọ arírẹ́sùrẹ́sù tó lọ jántì ẹrẹ o èmi náà lọ́lọ́run jogún ẹ̀ fún ṣùgbọ́n kì í ṣe ìsìn wọn mọ̀ ọ́ débẹ̀ wàá wọ̀ ọ̀kan yìí wo ọ̀pẹ̀kẹ́tẹ̀ tó ń wò lọ́ọ̀kan sọmọ tí wọ́n ń pè lọ́pẹ̀kẹ́tẹ̀ ọ̀pẹ tí ò ga aràrá ọ̀pẹ òun ni wọ́n ń pè ní ọ̀pẹ̀kẹ́tẹ̀ sórí láti ẹ̀yìn ẹ̀ lọ désàlẹ̀ lọ́hùn èmi ni mo ní nítorí wípé ilẹ̀ àárẹ̀ àgò ni ṣùgbọ́n èmi gangan ni mo wá jogún rẹ̀ eléyìí tó wà níbí mo fowó ara mi rà ní sórí tọ̀hún ilẹ̀ àárẹ̀ àgò tí mo jogún ni sọwárí ilẹ̀ náà wọ́n fẹ́ fi ṣe nǹkan méjì wọ́n fẹ́ fi kọ́ ilé iṣẹ́ yìí lápàtún lápàsì kí n kọ́ ilé iṣẹ́ bẹ́ẹ̀ káwọn èèyàn kí n gba àwọn èèyàn síbẹ̀ àwọn tí mi ò mọ̀ kí wọ́n wá máa ṣiṣẹ́ bẹ̀ wọ́n máa jẹ lára mi bí wọ́n bá jẹ lára mi wọ́n máa ṣàdúrà ní ilẹ̀ àbámọ̀ bẹ́ẹ̀ ọ̀tọ̀ síbẹ̀ o jẹ́ ká wá lọ sóhun. wọ́n lọ kó sínú ẹrọ̀fọ̀ tó ń ṣe balùbalù. awilade gangan wáwò sọrí bó ṣe lọ bìbà sọrí ẹ pàtó apásì bó ṣe lọ yìí ìdèlè mọdé wo ilé tí wọn kọ́ lọ rè tí n bá sì parí rẹ̀ ẹni tó bá wù ó lè wà máa gbé bẹ́ẹ̀ òbí nínú sọ wá rí ilẹ̀ tó lọ bìbà tó lọ já tirẹrẹ yìí èmi náà lọ́lọ́run jogún ẹ̀ fún apátó apásì ara ní yé dá ṣé ti yọ ṣùgbọ́n èmi ò lè wá gbé àyín torí pé agboolé àárín àgò òun ò lè fi í lẹ̀ kódà gan mò ń gbà ládùúrà wípé tí wọ́n bá di pé ọlọ́jọ́ bá dé ibẹ̀ gan ló wù mí kẹ́ ẹ bò mọ́ tó ti yọ ṣùgbọ́n eléyìí àti gbogbo ilé mi tó wà ń gbòòrò èmi náà ara níyẹn dá ọkọ yí ọ. síbẹ̀ náà lẹ́ mọ́ ń pòwe pé àkọ́bí ọmọ òun ni rọ ọmọ. ẹ ṣeun bá mi ó túmọ̀ sí pé gbogbo ń tẹ́ fi hàn mí tèmi nìkan ní ó padà jẹ́ nìkẹyìn. so tí n bá wá gbé nǹkan ní bàbá mi ọmọ ológun ló ta ogún bàbá ẹ̀ níbi tó lẹ́tọ̀ọ́ àti ta ogún bàbá ẹ̀ sí tí owó ogún bàbá dẹ̀ wà lọ́wọ́ ọmọ ológun kí wá ní wàhálà tì í. Àdìgún ó ta lé ó ta ọ̀nà ó tún fẹ́ ta orírun wa kò sí tó jọ àwa mọ̀lẹ́bí à lè gbà. ẹ̀yin mélòó lẹ̀ nígbà kí n tiẹ̀ ṣé ìwọ lè dá mi lọ́nà ni tó bá yẹ wàá gbàdé ọ̀pọ̀ ẹ lọ. Àdìgún ó fi wá sílẹ̀ lórí ìjókòó ó lọ. ó wá ń pa ètò orí burúkú ìtàn tó mọ̀ do you see that.
ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má bínú mo fi Ọlọ́run ọba mo fi bẹ̀ yín torí gbogbo nǹkan tẹ́ ẹ sọ bíbá ẹ látàrú gbogbo ẹni mo kúkú ń gbọ́ ṣùgbọ́n ọmọdé ò ní mẹ́ẹ̀kọ́ jẹ kó má ra lọ́wọ́ ọmọ yín náà ni kò síbi tẹ̀ máa ti sí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ já lọ. kìnìún àwọn kìnìún. Wulẹ̀ kí ló ń já. ẹ jẹ́ kí n kó bá fewé sí dáadáa kò ní ṣe wẹ̀. ẹ wá lọ sí gan ẹ wá lórí burúkú gan ṣé ìgbà yóò jẹ́ gbọ́bì ní àbójẹ́ general hospital ni lábẹ́ tí ìtara yín ẹ̀ lọ sí general hospital abẹ́ lọ sí gbọ́bì ẹ wá lórí burúkú wọ́n ní ká wá ṣe ìgbà yìí ṣé àwọn tó ń ṣe ìgbà wọ́n jẹ́ ẹrú fún yàrá ìyá ẹ̀ ni abẹ́ wọ́n fẹ́ jẹ́ ẹ̀kọ́ máa ń ṣe bá ìgbà yà bẹ́ẹ̀ lórí burúkú gan. sórí àwọn ìyálàyẹ ẹ nílé ló máa lọ sí gbóbì àwọn ló máa rogun general ó wàánú ẹ̀wọ̀n mo tún di ẹ̀ mọ́gi ó tún ń ṣe ànádà ẹ̀wọ̀n wo ibi tó máa kú sí ló wà yẹn foolish idiot. stupid idiot. ó tọrọ nìkan tó sọ ẹ lè fẹ́yàn kan ní special treatment kẹ wá kó àwa sí feed kẹ ní káwa máa roko ẹlẹ́wọ̀n ní gbogbo àmẹ́. ta ló ń sọ̀rọ̀. èmi ni. ta ló ń dún. èmi mo ń sọ̀rọ̀. bẹ́ńbẹ́. lẹ́nu ẹ. mo rò pé o sick. ẹ mọ̀ sick o fẹ́ fara. mo rò pé o ti ti mu igbó ẹ̀yẹn yó. ẹ jẹ́ kó bọ́ síbi kó a ṣiṣẹ́ ni. ibi tó wà yẹn gbogbo bí ló gbọ́dọ̀ ro o. idiot foolish. ẹgbẹ́gbẹ́ wèrè màá ló kí ló á ṣẹlẹ̀. ọ̀dẹ̀ ni ẹ ọ̀dẹ̀ ṣé iṣẹ́ kọ́ ni mo ṣe orí ẹ̀ òfin. ó tún sọ. orí ẹ̀ bàjẹ́ olóṣì ọ̀gá kò rẹ̀ ń ṣe ló ń ta ẹ lára máa ṣiṣẹ́ wàá roko kú wàá roko látàyè ládọ́run. wọ́n ti fún ẹ ṣáàṣì ó gbọ́dọ̀ tẹ̀ mọ́ màá tó jojú. máa roko olóṣì orí kẹ́bù. ọlọ́run tó kọ́ ìjáde. bẹ́ẹ̀ni lọ́wọ́ kò tiẹ̀ nǹkan tó fẹ́ ṣe máa ṣe nǹkan tó ń ṣe lọ. òun fi ga yín ni o kò ṣe. ẹ wo bí gbogbo èyí tó bá yín sọ yẹn ó tọrọ ni o àwọn òun ọyìn ṣẹ rárá ṣẹ rí àwa. ìyá máa fi sílẹ̀sì bí lọ ni ẹ̀yin ẹni weekend ẹni public holiday. ìwọ tó jẹ́ pé life imprisonment ló wà mi lọ́rọ̀ láti bẹ̀ sọ fúùlì. wáyé yín lóde ẹ máa kú sí nìyẹn. shut up your mouth. ẹ wọ́n ní wẹ̀rẹ̀ gan. ẹ bó ṣe ń sọ̀rọ̀ sọ́gà mi. wọ́n ṣe fún ìjọ. wúlẹ̀ ẹ̀yẹ́ lè ní tún ti bẹ̀rẹ̀ o tó ṣe yẹn tún ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ tètè má bọ̀ ó ti bẹ̀rẹ̀. kí ni. kó tó ṣe yẹn lè tún ti bẹ̀rẹ̀. kí ni mo máa gbọ́ ṣe pa olóṣì ni ẹni. báwo ló ṣe ń ṣe. ó kàn ó ṣe bẹ́ẹ̀ ṣá o. bó ṣe máa ń ṣe ó máa ń ṣe ọ̀gá mi ó máa ń ṣe ó máa ń jí lọ ó lè ṣe bí confusion. ìdè lọ́ba. ẹ jẹ́ kí n jáwé náà jáwé náà ẹ jáwé kó tó di pé mo. ayé ni ó ẹ̀ta ẹ̀rín àrùn. padà sí rí fún mi jọ. ọmọ gbọ́dọ̀ ẹ fi bẹ̀rẹ̀ dà o ẹ fi yẹn lè má gbọ́ ọmọ yín lọ. ẹ fara balẹ̀ kí ló ṣe lọ́ọ́. orí ẹ̀ ò pé ni mo rò pé igbó tó máa ń mu yẹn ó ti dorí ẹ̀rú àbí òkè ó dìgbà tá a bá dọ́fíìsì wà ní nǹkan tí màá ṣe fún ẹ. ojú mi ṣáná ń kiri náà ga. ọ̀gá jáde bẹ́ẹ̀ tó lọ́bi tó lọ. ọ̀gá. kòrídọ́ mi ya gbogbo yẹn léṣe. lọ́bi tó lọ. mi ò tí ì ríran dáadáa ẹ̀dùn ọ̀nà mi ò tí ì ríran. bẹ́ẹ̀ kúlẹ̀ ó já. wọ́n ti ní kí iná gúdù wá ẹ̀yin ọmọdú ẹ̀ mọ́ra yín iná gúdù lọ ní wá gbowó. máì jí rí ilé olówó ni ẹ mọ̀ ọ̀nà òun òsì. èmi ò ṣara wọn mi ò ń ṣènà gúdù ọ̀tọ̀ ni nǹkan tèmi bá wá sọ́dọ̀ yín. kí ni táwa lè ṣe fún yín. ṣe rí ọmọ òrukàn ni mí mi ì ní ìyá mi ní bàbá ẹlẹ́dàá yín rè ìrànlọ́wọ́ yín ni mò ń wà.
ìrànlọ́wọ́ wa ló ń wá. Mò ń lérò pé bíi bóyá tí n bá lè máa bá yín tún lè ṣe kí n roko kí n dẹ̀ bọ́gà fọ mọ́tò. Ibo ni ká wá fi túrò sí? Èyí fẹ́ gbaṣẹ́ túrò, ẹlẹ́dàá túrò gan ò ní jẹ́. Ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́, ẹ jọ̀ọ́. Kí ni? Wọ́n yá o, wọ́n yá o. Ọ̀gá òdì ìfún lówó oṣù dépò gbogbo wọn rówó fúnra aṣọ mi fún mi o. Aṣọ mi ní òkè. Ẹ ìwò wá máa wá lọ, ọ̀gá ò ní pẹ́ dé. Lọ́gbọ́ máa wá lọ, má fi tiẹ̀ kó bá mi. Ó gbàṣẹ lọ́wọ́ ọmọ lọ́mọ, ẹlẹ́dàá rẹ̀ ò ní jẹ́. Ẹ sún sẹ́yìn ọ̀gá níbọ̀ wọn. Ìwọ ìtàlẹ̀ jọ ń jà ní. Ara àjà ó wá ṣẹ́ wá ni. Ó wá ṣẹ́ wá lẹ́wà jọ ń jà. Ara sà nìkan ní kò sí ṣe. Mo wá bá mi ní. Ọjọ́ ẹrú ni. Gbọ́dọ̀ tí wọ́n á bùtì báyìí. Àmọ́ nítorí ẹ fi torí. Yóò yálé léwé ọmọ ní àmọ́. Àtàṣà ni ọ wọlé. Kí ni? Ń dunnú. Ẹlẹ́rìn ìṣe o. Ọmọ bóyá bó bá wọlé bóyá ọ̀gá ní kọjú ọ̀sẹ̀ wọn ni. Ẹ̀wọ́n pọ̀ lọ́wọ́ ọ̀gá o. Ọ jẹ́ kó rí rẹ pé ọ wọlé. Ìdí kó dó síbẹ̀, wọ́n lè máa lọ jẹ. Tó kí lórúkọ tẹ. Mutiu ni sà. Mutiu Ọláwálé. Ilé tó wá dọ̀tí báyìí. Ọmọ òrukàn ni mí sà. Jìde. Ìyá àti bàbá mi ti kú. Mi ò dẹ̀ fẹ́ jẹ́ kí iléèwé mi dúró ni sà. Iléèwé wo ló wà? Sà. Mo ṣe parí SSC ni àmọ́ mi ò tí ì rí admission sà. Àmọ́ mo ní 5 credits sà. O ní 5 credits? Bẹ́ẹ̀ni. O dẹ̀ fẹ́ gbálẹ̀? Bẹ́ẹ̀ni sà. Ok. Lọ jókòó sọ́dọ̀ gate man. Ní kí mo ní kó dúró síbẹ̀ dè mí pé bàá. Ẹ ṣeun gan ni dájì. Ọlọ́run àtúntì ń ṣe sà. Àwọn kọ́tà lè ṣe sí. Àánú ògbó ṣe mí ògùn lè mọ́tù. Àánú ògbó ṣe mí òye. Nǹkan tí mo rí lé ni kò múnú mi dùn rárá. Kó ti rí kí ọ̀jẹ̀ mi délé ọmọ ìránṣẹ́ ni mo wà. Màmá mi ò gbọ́dọ̀ jẹ́ kẹ́ wálé. Ẹ wo last week ọ̀rẹ́ mi kan ló sọ fún mi pé ẹ̀gbọ́n òun fẹ́ ṣe ọjọ́ ìbí. Mo ní mi ò lè ráyè lọ ṣùgbọ́n bí mo ṣe ń chat lórí fóònù mi lẹ́nu mo ṣe send picture ẹ̀gbọ́n ẹ̀ sí mi nìyẹn pé ẹ̀gbọ́n òun tó ṣọjọ́ bí rèé o nígbà tí màá wo màmá. Kò ṣe. Ṣé mo jẹ́ mi lá?
Jẹ́milá. Jẹ́milá tó pa Títí ọ̀rẹ́ mi. Jẹ́milá pé wọ́n ti pa ti pẹ́ ẹ̀ ṣe bó ti kú. Màmá wọn pa. Wọ́n pa Jẹ́milá. Wọ́n pa o. Ikú o màmá. Òun nìyí ẹ wò ó. Òun ni. Kárí. Ó ṣe ọjọ́ ìbí. Kárí. Ó tún travel lánàá. Yéè mo kú o. Jẹ́milá bà tèmi jẹ́. Màmá. Abẹ́sẹ̀ Jẹ́milá dúró. Ọmọ burúkú mọ̀rẹ̀ ìgbà mi. Mo kú wọn bá tèmi jẹ́ Jẹ́milá. Yéè mo kú o. Ọmọ pọ̀ mọ́ lọ́tọ̀. Ọmọ fìyà jẹ mí gbé mo kú. Kí ẹ túnbọ̀ tí a ṣe yèé sí. mo kúrò nínú ẹni tó máa fi tọ́ dúdú sínú máa tu funfun jáde mo láìkẹ́ mo ti láìkẹ́ nìyẹn ó ti gbọ́ bẹ́yìn ò bá fẹ́ràn mi kì í ṣe dandan èmi ò ń ṣàlọ́fẹ́ ni tí ò fẹ́ tèmi if you hate me I hate you you like me I like you that is my slogan ṣó ti gbọ́ ìbáṣe èmi àti ẹ ó bá mi lára mu so má wulẹ̀ làágùn jìnnà mo ti gbéṣẹ́ yẹn lé ẹ lọ́wọ́ my own is ṣáà ti wá bí ihun tí mo gbé lé ẹ lọ́wọ́ bó ṣe máa di irun tó máa di gbà ó tán mi ò fẹ́ mọyé tó ta ṣáà ti jẹ́ kó wo tèmi pé kíwọ náà dẹ̀ kó profit ẹ ó tán. ṣẹ́rí sà tó bá ti jẹ́ gbogbo yẹn ni kò sí problem kò sí wàhálà take care of that. Okay. You can go. How are you? Okay. Ẹ ṣé sà. Thank you sir. Ẹ ṣé sà. wọ́n wí bẹ́ẹ̀ mo bá bẹ́ẹ̀. Jókòó. ẹ wo ọ̀dà nǹkan tí mo bá bí òun ṣòro jókòó. ẹ fẹ́ sọ pé ẹ̀gbọ́n nǹkan tó ṣẹlẹ̀ síyàwó mi ó lásẹ̀ láti kọ́ bí oṣù kan lẹ́yìn tí spinal cord ẹ̀ kọ́ èyí wíwá wò ẹ̀ lè wá wò èyí pípé gan ẹ̀ tún lè pè ẹ wá ní kí n jókòó ṣé ẹ kí n jókòó ni. àbúrò mi kí ló dé tó ń sọ̀rọ̀ báyìí lóòótọ́ mo gbọ́ pé ìyàwó ẹ wà lọ́sibítù mo dẹ̀ gbọ́ pé n tó ń ṣe kì í ṣọ̀rọ̀ náwó kékeré ṣé ẹni tó wà níta kọ́ ló máa sáré fẹ́ni tó wà lẹ́wọ̀n ni àwa tá wà lóde la gbọ́dọ̀ sáré báwo la ṣe máa rí owó. ṣe owó yẹn ogun náà ní kókó ṣe bí ṣe wà 300,000 lówó tán ní kí n wá mo ò ní 300 kọ́bọ̀ lọ́wọ́ nítorí ẹ̀gbọ́n mo ṣe wá bá yín ẹ̀dùn tó náà kẹ́ bá mi wá owó kẹ́lẹ́ lọ́ fi ṣètò ilé ẹjọ́. kí n wọlé kí n jáde pẹ̀lú 300,000. bẹ́ẹ̀ni. ẹ ò bọ́mọ ìṣe ń sọ̀rọ̀ bí apà bí ẹni tí ò mówó tèmi tí ẹ ń rò pé tí n bá sáré kiri bí ọ̀sẹ̀ méjì mẹ́ta sí tí n bá rí bí 15,000 to 20,000 naira kí n kó lé ẹ lọ́wọ́. 15 tó kí ni ṣé ẹ mọ ọkọ tẹ sọ lẹ́nu ni 50 to 20,000 nínú èmi sọ̀rọ̀ 300,000 ẹ sọ fún mi pé 50 to 300,000. kì í ṣòwò ni. ẹ má gbé yẹn wá ara o ìwà tí mo wá bí ìwà kí wàá bá yín jà ni ṣe gbọ́rọ̀ mi ẹ wo bí kẹ wọlé kẹ fún mi lówó ni kí n lọ fi ṣètò bíi nǹkan tí mo fẹ́ nìyẹn ṣé gbogbo nǹkan tó ń lọ lákè tó ń lọ lóko gbogbo ẹ̀ mo rí gbogbo ẹ̀ mo gbọ́. ẹ wá mú gbogbo nǹkan tẹ̀ta ẹ wá fi kọ́lé lálẹ́ ẹ wá gbé ẹ jókòó bí ọlọ́ba ẹ wo bí kò ná mi ní ìkọ̀kọ̀ láti máa wo ìbàjẹ́ fi láti lọ́wọ́ àlọ́. ó máa bá gbogbo mi jẹ́. tí ò ná mi ní kọ̀kọ̀. lálẹ́ kì í ṣarogún má ṣe yẹn ìgbà tó kì í ṣe bàṣẹ jẹ́ ó kì í ṣàpá tó bá ń ṣẹlẹ̀ yín tí mi ò ṣe fẹ́ fún yín ládírẹ́sì lémi nìyẹn anigi mi ò tiẹ̀ mọ bó ṣe débí ṣé gbogbo tí wọ́n rí yìí ó rò pé mi mú níní èlò lówó lẹ̀ táǹtà ṣe lẹ̀ tọrọ kọ́bọ̀ táǹtà gbogbo ẹ̀ tó ń wo owó alájẹsẹ́kù la fi rà á ṣé o mọ̀ pé gbèsè ni ṣé èmi náwó tí mo lè sáré fi ra lé ni inú ti ń bí ẹ inú burúkú ò ní bí ẹ o. ẹ wò máa ṣe kọjá àwọn tẹ ẹrọ yẹn bí láì lásìlá wà mo tún tún sọ sẹ gbogbo nǹkan tẹ kójọ tó ń jọ yín lójú yìí sọ ẹ ókè ẹ wá lọ mú gbogbo property tó bí lọ́rùn sí èmi pẹ̀lú yín ẹ ta gbogbo ẹ ẹ wá fi kọ́lé síbi tàbádé bí wọ́n á ní ọwọ́ yín náà làbá ń bẹ̀ tàbádé ọwọ́ yín làbá ń bẹ̀ àdẹ̀níṣẹ́ wọn àwọn òpin wọn wájú ẹ wọ́n bí mo kàn wá já yín wọ́ọ̀nì ni o tí bá dé bíbà yí padà lọ́la tí ẹ bá fún mi ní nǹkan tí mo fẹ́ bí láì lásìkò bàbá bíbà yìí jẹ ẹ gbà nǹkan tí mo sọ fún yín. ọ̀dà ṣe sùúrù àbúrò ẹ ṣé wàá rí mo rí pé inú ti ń bí ẹ gbogbo ẹ kó tó tó ọ̀túnla màá wá solution sọ̀rọ̀ ẹ. ọ̀túnla kọ́ ọ̀la ní tèmi o ọ̀la ni. màá wá solution sí kó tó tọ́la kò sí wàhálà kò sí ohun tí ò ní solution nú gbogbo ẹ náà ló ní solution ẹ tó fẹ́ jẹ́ kó tètè yá ni kò sí wàhálà.
jogún ti bẹ̀rẹ̀ ogun ṣológun ò mọ̀ pé ogun lòun dá sáré lé ò bá ṣe wọn tó lè ṣe ò bá jẹun tó lè jẹ kó tún kọ́mọ lẹ́kọ̀ọ́ ìwé. That is the best legacy you can give to your child. Ṣó ti gbàgbé pé ọmọ tẹ́ ò kọ́ ló máa kókún takọ́tà? Ká bímọ púpọ̀ bí erùpẹ̀ ká ní ogún bí omi láyé kò sọ wípé kílẹ̀ ayé tòrò kábí kan sílé ká lógún nílé kábí kan sókè ẹ̀kan ká lógún níbẹ̀ kò sọ wípé kẹ́yìn òkú tòrò ogún ogún just take your time kọ́ ọmọ rẹ kó lè fún ọ ní ìsinmi o. Ọjọ́ tí ológun ti ń kógun jà ní jogún ti bẹ̀rẹ̀ ogun. Ṣológun ò mọ̀ pé ogun lòun dá sáré lé ò bá ṣe wọn tó lè ṣe ò bá jẹun tó lè jẹ kó tún kọ́mọ lẹ́kọ̀ọ́ ìwé. That is the best legacy you can give to your child. Ò bá ṣe wọn tó lè ṣe láyé ò bá wọ̀ wọn aṣọ tó lè wọ̀ ò bá fẹ́yà níwọ̀nba láyé ò bá fẹ́lẹ́ kọ́rọ̀ jọ nítorí wípé àṣìwèrè mi kọ́rọ̀ jọ kò má mẹ́ni tó máa lò ó mo fogún sílẹ̀ fọ́mọ kò sọ wípé kọ́mọ ó jogún ti dúró.